súnà nábì kò ṣe bínú sí súnà nábì kò ṣe dìtẹ̀ bàrẹ̀ ní bá ń bínú súnà nábì ara ayé ẹ fún wọn lágbo mu. Alhamdulillah rabbil alamin wal aqibatu lil muttaqin wala udwana illa ala zalimin. والصلاة والسلام على رسول الأمين وعلى آله كل الميامين. أنا أقف الله سبحانه وتعالى تركي ولون فالنبوة محمد وقاوة أقبع ẹni téèyàn tẹ̀lé tójú òní tìyàn rárá wallahi ànábì ni tó máa ń wẹ̀ tó lè tẹ̀lé tó ní kábàámọ̀ láíláí ànábì ni ó tẹ̀lé o ànábì ni ó tẹ̀lé o. afẹ́ kàn fẹ́ léyìí ká fi fìdí ara wa back lórí dìbẹ́tì tí ó wáyé láìpẹ́ yìí lórí èjì ìyàwó Aisha so wá sì tó ń dúró lórí ẹ̀ pé àfẹ́ẹ̀sìn kankan ẹyọ kan kódà kárí half mi tí rí yín gbé wọlé Sheikh kódà kárí half kò sẹ́nì kankan tó tako hadith yẹn ló jẹ́ pé ẹni tó bá fẹ́ bá wa dá sọ̀rọ̀ mímọ́ yóò mu omi mímọ́ èyí tó mọ́ kì í ṣe virus àwọn orientalist so gbogbo hadith kan wà kò make sense rubbish ni wọ́n fà bùkù kan ànábì ìwọ kọ́ ni wàá defend ànábì ọba tó ní òfà bùkù kan torí pé hadithu mi rí ẹtún kìíní yẹn sẹ́n Sheikh ọ̀rọ̀ bí ànábì ṣe fẹ́ ìyàwó Zainab bintu Jahsh tó jẹ́ ìyàwó Zaidu tẹ́lẹ̀ no ṣé rí kìí ṣàwọn yẹn gan kókàn mọ́ra yìí pé bóyá gíní kí àwọn ọmọ yẹn gangan kọ́ ni à ń torí wọn ṣe dìbẹ́ẹ̀tì kó lè clear sáwọn yẹn pé gbogbo táwọn pípù yìí ń ṣe wọn lẹ́rìí kankan agídí ni àwọn sọ mi bá àdìsí dàn yìí a'udhu billah àdìsí èwo ń bẹ àfà bẹ́ẹ̀ bó bá ru ọrùn ó wọ̀ ṣọ́rọ̀ mímọ̀ ó ti kó omi dẹrù bó wà lánàá ó ti kó bẹ́ẹ̀ ó ti jìnnà tìfètìfè. Sheikh ẹtú kìíní ẹ̀ Sheikh wa àwọn tá a bá fẹ́ pè wọlé nọ́mbà ti wà ń bẹ̀ akákànjọ dialogue ni àdìsí tó fà bùkà nábì tẹ́ ẹ bá rí wọn bá ṣe ń ṣe yẹn ara ẹ̀sìn kan ló ta wọn ẹ̀sìn náà fẹ́ wó súnnà yẹn gangan ní ṣùgbọ́n ni àwọn táwọn àdìsí náà bá nábì kànábì àdìsí tó sọ pé ànábì fẹ́ Àìṣà lọ́mọdún 6 ó wọlé tọ̀ lọ́mọdún 7 lẹ́nu tiẹ̀ ó ní rubbish ni kí ló tó jẹ́ rubbish kí ló tó jẹ́ rubbish a jẹ́ pé o fẹ́ da gbogbo effort àwọn àfẹ́sìnù nìyẹn náà kẹ́nìkan máa sọ fún 2026 pé àdìsí kan tọ̀ yìí fáwọn bí ẹlẹ́rìí kí ló tọ̀ yìí wá ń wá rọ́wí kan kiri òun wá tamọ́ àtamọ́ ó kì í sìn èèyàn gba àdìsí wá nígbà tó wà ní age 20 tó lálàáfíà so ó wá di 90 years tó ti ń rẹ̀ which is normal tani ò lè rẹ̀ so ó ti ń rẹ̀ ẹ̀yin wá ṣẹ̀ wá lọ ń gbé ọ̀rọ̀ táwọn èèyàn ṣẹ̀ ń sọ lẹ́yìn àbí pé gbogbo ń tẹ̀ ń gbé wáyé ò lọ Sheikh wa ajẹ fẹ́kẹ́ join padà the same títí tọ́lẹ́ náà ṣe nìyẹn kí ni mọ́dí jáwọ́ ẹ oní hadith dọ̀ ìfù kí ni mọ́dí jáwọ́ ẹ mùdírù dọ̀ afẹ́ ìlà mẹ́ta ẹ̀jẹ̀ ń fọpọlọ àwọn èèyàn ṣeré al-abath bil-uqul ní 2026 ókè bóyá rí yorùbá àwọn èèyàn lọ ń ṣe ń dámíà afá ní al-ilmu kanzun tajiduhu fi ma'adinihi ya ayyuha at-talib ibhath wanzur al-kutuba ìmọ̀ ti ìmọ̀ ó kàn lè rí nbìkan agbájá lè wà èèyàn lè gbó lẹ́nu kó ṣaṣa ṣó tó bá ti di bí ìmọ̀ wá dákẹ́ fẹ́ rí torí pé kì í kàn ṣe pé wọ́n bá fi ìmọ̀ jáàlì yẹn lẹ̀ likulli man habba wa dabba kí irú wá ògiri wá mọ́ tó bá yá ìyá aláta náà láyà yóò sọ pé àdìfù dọ̀ ìfù náà àdìfù èwo ń bẹ àdìfù yẹn o fi a'la darajati siha ní táwọn afá sọ nìyẹn òun ló ṣe kí ni o òun ló lẹ́sẹ̀ ńlẹ̀ jù ṣó fọ́ ànábì mọ́ ẹ fẹ́ dọ̀tí iṣẹ́ tànábì ṣe ni àwọn ẹlẹ́bọ wọ́n ń gbé káàkiri àwọn ẹlẹ́bọ ò sọ pé ànábì lẹ́nu tí wọ́n ó gbàyàwó ọmọ ẹ̀ ṣèbí inú Kùránì nìyẹn wà falamma qada Zaidun minha wataran zawwajnakaha ọlọ́run láwa la fẹ́ fún ẹ afẹ́ Zaidu afẹ́ Zainabu afẹ́ fún ọ afẹ́ fún ìwà ànábì sallallahu alaihi wasallam ẹjá gbà pé wọlé mímọ̀ kékeré yẹn ti rìn gìnà wá bínú àwọn tó bá fẹ́ pè wọlé bismillah. Enough is enough ilẹ̀ Yorùbá ti gbọ́n kọjá pé ẹ má dá wọn lóhùn tẹ́ bá ti rí tẹ́ bá sọ pé àwọn fà nábì mọ́ éèjì tá nábì fẹ́ Àìṣà yìí náà ni ìwọ wá béèrè òpó lọ́wọ́ wa ṣé wọ́n lè fọmọ ọdún 6 fọkọ níbi tá a wà yìí ṣé ilé tí bàbá ẹ̀ ń gbé ní 1900 níwọ́n náà ń gbé ń sìn ilà tó ń kọ lẹ́bi yín ṣé bàbá ẹ̀ wà látàgbárí ni ìwọ ò ṣe kọlà yẹn sìn al-'adatu muhakkama ìmọ̀ nìyẹn àdà àtọ̀dọ̀ wọn nìyẹn kò sí kèfèrí tó fẹ́ ya wèrè lẹ́ni tó fẹ́ tó tàwọn tìgbà yẹn ẹ wo ọdún tà nábì ló Mọ́kà àwa rẹ̀ ní kankan kó wá sọ rubbish nípa èjì nípa marriage yẹn ó fẹ́ Khadija at the age of 40 ṣóyé so mi rí request yẹn mi mọ bóyá Facebook mi bí lẹ́nu
káwọn èèyàn pè wọlé ẹ jẹ́ ń pè yín bí Sheikh Al-Yalma'i wọ́n fẹ́ bá wa dá sí so ó fẹ́ kọ̀ tẹ́ bá rí wọn ẹ̀sìn kọ́ ló ń ta wọn lára o wallahi ìyàwó orientalist ní lọ́ngbà àwọn bí Sheikh mi rí ń gbé wọlé Facebook tafaddalu náà ẹ ti wà pẹ̀lú wa báyìí hayakumullah ẹgbọ́n wọn láti ìsìn yẹn dọ̀ yìí fún àṣíráfà tó dọ̀ áfà rẹ̀ o ó dùn mí púpọ̀ pé wọn bá bọ́ọ̀lù wọlé fún adúrú intanet kan sọ̀kalẹ̀ yìí torí ó ní àwọn àkọ́nàkà lọ́bẹ̀ ó san ilé san olóore púpọ̀ tó pàmò ẹ ṣe dìbò fún ànábì ọ̀pẹ̀lẹ̀ àti fún sunna kí lọ́bẹ̀ dà mọ́ṣẹ́ àyẹ̀lẹ̀ san olóore so ẹni tó bá fẹ́ òótọ́ gbìyàn ó yẹ kí òdodo kó ti ṣe kí ni kó ti tí ó ń tàn oye so bó tẹ̀ já sí wípé ọmọ ìyá yẹn èèyàn ọmọlẹ́yìn mudirul markaz yẹn ó fẹ́ gbìyànjú jabrata fi ìmọ̀ hàn but kò gẹ́ẹ̀tì ojú ìmọ̀ tó fẹ́ fi hàn. omi pọ̀jọ kà lọ ni omi pọ̀jọ ó rò bá gbajà lásán ni ó rò bá gbajà. àwọn ẹni tí ó lọ ka ọ̀rọ̀ wọn nípa hadith yun so oye kò tẹ̀lé ojú ọ̀nà wọn gangan ó fẹ́ mú nǹkan tuntun mi wọ̀ ó wá jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ máa dàrú níbi tó fẹ́ dánwò. àgbọ́yé. kí ló bẹ̀rẹ̀ dà sánú àwọn kankan wá wà tí wọ́n sì pé so ó yẹ kí àfáàrí mi dédé ó yẹ kí wọ́n fi ààyè kọlù wọ ó yẹ kí wọ́n fi ààyè pé káwọn èèyàn kọlù wọ. ok káláwọn èèyàn kọ kí ni yín tí wàá lọ kọlù yín sí kí ni yín kọlù yín sí kẹ́ ẹ̀ bìkan bèèrè pé kókàn ṣe tẹ̀kíríjù àdìsí yẹn fún wa ẹ wo irọ́ ó tún lẹ̀ ní ìṣàmù yẹn o àwọn àfihàn Zahabi wo ló sọ̀rọ̀ nípa ìṣàmù kódà kí n tó sọ yẹn n tí inú kọ̀tọ́ ni sọ Zahabi ti dànù níbi ìtìláàtù tó lọ sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín so ẹ try pẹ̀lú àwọn takhrij hadith yẹn tẹ́ ṣe so bó ṣe kó rí náà nìyẹn oye so lára àwọn WhatsApp number ti fi síbẹ̀ sọ tó yà sí pé lára àwọn ìtẹ́ni yìí wà tó já sí pé ó bùkátà sí kí ó gba dídánù òun náà ni ọ̀rọ̀ Hisham ibn Urwa ìyálà ya òjò àti àìmọ̀kan ni àfáàyàn ṣe ń bẹ̀ bàbá ńlá òjò àti àìmọ̀kan Hisham ibn Urwa hibri Islam so àgbà olùmọ̀ Islam ni tí ó dàrú so ẹni tí ó ti hadith ẹ̀ dànù yóò múra ibn Qattan Abul Hasan ibn Qattan tó dánwò nínú tírà rẹ̀ al-Wahm wal-Iham. Zahabi lọ dànù ó dànù ni yes ó dànù. Azabi náà ló mú ọ̀rọ̀ tí ibn Qattan sọ wá tábà yẹn lọ kóòtù o Azabi náà ló tún padà dànù nínú Siyaru A'lamin Nubala. ẹ̀rí pé mo ti mú kọ́ ìjà wá Sheikh ẹni tí ò bá mọ àwọn pípù yìí mo sọ pé láyé jùsù bá ti rù dẹ̀lì wọ́n kàn lọ gbé ẹ̀rí yẹn láàrin téèyàn ò bá jí dòónú mímọ̀ wọ́n gbèrú látẹ̀yìn ni that is it. so fún délé so ọ̀rọ̀ nípa Hisham ibn Urwa Azabi padà da ọ̀rọ̀ ibn Qattan nínú òun náà ló mú wá òun náà ló tún dànù ìpè kò sọ̀rọ̀ bí tí ibn Qattan sọ yìí nípa Hisham ibn Urwa so kò gbọ́dọ̀ máa mú ẹnu bà Hisham ibn Urwa báyìí so torí àgbà olùmọ̀ àfà aládìsí ni so now ẹlẹ́ẹ̀kejì wá ní pé tí ìtìlátù bá ṣẹlẹ̀ sí rọ́wí nígbẹ̀yìn ayé rẹ̀ lára ìmọ̀ kan àfáàyàn ń tà sọ ní pípọ́n lọ kẹ́kọ̀ọ́. ṣé ètò tí wàá gbàtẹ́lẹ̀ ó dàrú ni. tí ìtìlátù bá ṣẹlẹ̀ sí rọ́wí nígbẹ̀yìn ayé rẹ̀ so tí a bá tẹ̀kọ̀ dárò pé ìtìlátù ṣẹlẹ̀ sí Hisham ibn Urwa nígbẹ̀yìn ayé rẹ̀ nígbà tó lọ sí ìlú Iraq tí wàá túmọ̀ sí wípé gbàrà tó dé ìlú Iraq yẹn ni ìtìlátù wá ṣẹlẹ̀ sí ni. so bó wà ní tó já sí wípé ìtìlátù tó ṣẹlẹ̀ sí nílùú Iraq bó wà ní tó bá já sí pé ó ti ṣe kí ni ó ti sọ hadith yẹn táwọn èèyàn ti gbà lọ́wọ́ rẹ̀ kí ìtìlátù yẹn tó ṣẹlẹ̀ sí nínú ìlú Iraq wọn kọ́ bó tún wá nìyẹn so then ìtìlátù wá ṣẹlẹ̀ sí nígbẹ̀yìn ayé rẹ̀ kò túmọ̀ sí wípé so ọgbẹ́ ń bẹ lára rẹ̀ mutlaqan. ẹ wo ti Abdulrazak káfa yẹn lọ mú wa ó dẹ̀ sáré lọ káyọ̀ Abdulrazak eléyìí ò wulẹ̀ sínú Bukhari àti Muslim so ìyẹn ò kàn wá rárá aládìsí ni ẹ dànù ẹni tí ó dànù òmùrarè kò tiẹ̀ sẹ́ni náà. fún délé yìí Ibn Hibban nínú tírà rẹ̀ al-Ihsan fi takribi sahihi Ibn Hibban oye so mujallad alákọ̀ọ́kọ́ ó sọ̀rọ̀ nípa àwọn ẹni tí ìtìlátù bá ṣẹlẹ̀ sí wọn nígbẹ̀yìn ayé wọn ní page 161. ó ní wa amma al-muqtaliduna fi awakhir a'marihim mithlu al-Jurayri wa Ta'id ibn Abi Arubata
وأشباؤهما فإنا نروي عنهم في كتابنا هذا ونحتج بما رووا إلا أننا لا نعتمد من حديثهم إلا ما روى عنهم الثقات من القدماء الذين نعلم أنهم سمعوا منهم قبل اختلافهم. هذا هو حديث so tó bá tẹ̀kọ̀ dárò pé ìtìlátù ṣẹlẹ̀ sí Urwa Hisham ibn Urwa nílùú Iraq so yóò já sí pé lẹ́yìn ìgbà tí ó ti ṣe kíni tó ti sọ hadith yóò ní ìtìlátù ṣẹlẹ̀ sí àkọ́kọ́ nù then ẹlẹ́ẹ̀kejì tí ìtìlátù bá tẹ̀ tún wá ṣẹlẹ̀ sí lásìkò ìgbà tó sọ hadith yẹn àti rí tọ̀rí ikú míì tí wọ́n fi gba hadith yìí wá tó wá látọ̀nà ta ni so Muhammad ibn Muslim ibn Shihab az-Zuhri rahimahullah so tó yá sí pé òun tún jẹ́ síkọ̀ tó yá sí pé yóò máa confirm yín tí Hisham ibn Urwa nàrètì tí ìtìlátù bá tẹ̀ ṣẹlẹ̀ sí lásìkò. gbogbo tí mo ń ṣàlàyé nìyẹn àfa ilé ìfọpọlọ ti ẹ̀ dánù gíníkan ọmọ sọ́rọ̀ àdìsí eléyìí táwọn ọmọ náà gbọ́ yín jàre. ó fi ìmọ̀ sọ̀rọ̀ ó wá ń sọ pé ìmọ̀ ló fi ń sọ̀rọ̀ so ó yẹ báyìí so then ó da nǹkan kan ó de ìrújú kan bẹ̀ yẹn ó sọ pé ẹnìkan bẹ́ẹ̀ ń bi rìwáyà àbísánádù hadithu yìí kíní kan Abdulrazak so rìwáyà ìta Abdulrazak bẹ́ẹ̀ yìí kò sí nínú Bukhari kò sí bẹ́ẹ̀ Bukhari ló fẹ́ ṣe nábdù tó fi ń ṣàgídí lórí hadithu yìí so kò ní ìdí pé mú rìwáyà míì tí ò sínú Bukhari wá kó sọ pé nìkan bẹ́ẹ̀ tí ò ṣe kíní kan tó lára àwọn jàǹbá ìmọ̀ tí ẹni yìí tó ṣe kíni ẹ̀dọ̀ máa pariwo wọ́n fi nǹkan kà náà bì ní tó nọ́mà ní èjì wọn mo fẹ́ wọnú fíkìú ní gbogbo kìíní ẹ̀dà àrùn náà kí gangan ok wà láti lámúyẹ̀ ìdìnà ẹjọ́ kí ló fẹ́ bá a túbẹ̀ yẹn sí àti ìwọ bẹ̀rẹ̀ rárá o àbí kí lẹ wí wà láti lámúyẹ̀ ìdìnà kí ló fẹ́ sọ mẹ́. àdìsí tí ẹni yìí lọ fún wa nínú Bukhari tó sọ pé mọ̀tọ́rìbù ní pé ìtìrọ́bù mẹ́mbẹ́ ipe Aisha sọ pé tazawajaha wa hiya bintu 6 sinin abike ipe Ànábì sallamu abi kojo te se to hadithu yo pé ó fẹ́ ọmọ ọdún méjì ó ní ọdún méjì ló nígbà tí Khadija kú ọdún méjì ọdún mẹ́ta nígbà tó wáyé ọlẹ́nìkan tó ọdún márùn ọdún mẹ́fà mo ní ibo ní ìsinádùn yẹn wà náà fáwọn dọ́kọ́ nílé yìí náà ẹni ṣó. توفيت خديجة قبل مخرج النبي صلى الله عليه وسلم إلى المدينة. so tó fi sọ pé ìtìrọ́bù ń bẹ ń bí hadith yìí ẹ̀mọ̀ta ló tún display ń bẹ. nítorí hadith yìí tá a bá wo ìyàpọ̀ ẹ̀ dáadáa ẹ máa wo wọ́n ní توفيت خديجة قبل مخرج النبي صلى الله عليه وسلم إلى المدينة ب3 سنين. ẹ̀dá àwọn tá à ń pè wọlé sheik mo bọ̀ àwọn tá à ń pè wọlé ẹ jẹ́ kí sheik ṣàlàyé yẹn ẹ jẹ́ kí sheik ṣàlàyé tán ṣàlàyé tán mo bọ̀ sheik ṣe ń gbọ́ mi mo fẹ́ kẹ́ ṣàlàyé yẹn tán sọ àwọn tó fẹ́ pè wọlé náà àwa ṣì kì nílẹ̀ fún àwọn àwa náà ẹnì ṣọ́ ẹ kílẹ̀ ẹ̀bẹ̀ yẹn torí mi mọ táwọn pípọ̀ ìgbára lé ẹnì ṣọ́ lẹ̀ náà. حديث توفيت خديجة قبل مخرج النبي إلى المدينة ب3 سنين فلبث 2 أو قريبا من ذلك. يقول خديجة kú kánú sẹlẹmù tó jáde lọ sínú Madina pẹ̀lú ọdún mẹ́ta tàbí ọdún mẹ́ta kánú sẹlẹmù tó jáde lọ sínú Madina ní Khadija ti kú falabisa 2 aw qariban min dhalik kánú sẹlẹmù wá kúradó fún bí ọdún méjì àbí tó tún ọdún méjì wa naka Aisha wa hiya bintu 6 sinin ó wá fẹ́ Aisha tí Aisha wà ní ọmọ ọdún mẹ́fà thumma bana biha wa hiya bintu 15 so tí ẹni yìí wá mú hadith kan wá bá tẹ́lẹ̀ pé so riwaya mi wá láti inú Bukhari pé ọdún mẹ́ta lẹ́yìn ìgbà tí Khadija kú òun lànà ọ̀tẹ́lẹ̀ mo ti ṣe kí ni ló ti fẹ́ Aisha so kò sí ìrọ́bù kankan bẹ̀ rárá àti rárá oye so nítorí hadith ẹlẹ́ẹ̀kejì yẹn ipe káàní ọ̀tẹ́lẹ̀ mo tó jáde lọ sí ìlú Madina ọdún mẹ́ta káàní ọ̀tẹ́lẹ̀ mo tó jáde lọ sí ìlú Madina ní Khadija ti ṣe kí ni ló ti kú ó wá kóra dó láàrin ọdún méjì àbí tó súnmọ́ ọdún méjì so ó wá padà fẹ́ Aisha ìgbà tó padà fẹ́ Aisha yẹn ṣé nínú ọdún méjì yẹn ló padà fẹ́ Aisha ni àbí sọ láàrin ọdún mẹ́ta tó fi jáde láàrin ọdún mẹ́ta lẹ́yìn ìgbà tí Khadija kú kó tó jáde lọ sí ìlú Medina ló ti fẹ́ Aisha so hadith yìí gẹ́gẹ́ fún aláà rẹ̀ so ẹ̀rí ni against ìtẹ́nìyẹn kílẹ̀mù nítorí síyáàkù yìí ti gbé wáyé pé so ànábì sálẹ́mù ọdún mẹ́ta kó tó jáde lọ sí ìlú Medina ní kíni ni Khadija ti kú ó pé so láàrin ọdún mẹ́ta yẹn ó kóra dó fún ọdún méjì ó yé so tí ò fi ṣe kíni tí ò fi fẹ́yàwó
so láàrin ó kúra fọdún méjì so ọdún méjì ti pé ó ti lọ so yóò ti máa wọ ọdún kẹta tí ó ti ṣe kí ni tí ó fi fẹ́ Aisha báyìí ebo ni ìtọ́rọ̀bù wá wà. kájẹ̀ tí wọ́n wà láyé táwọn àfáà máa ń ṣe ọmọ ń ṣe jábùrù kẹsì nínú lóga alárúbáwá gànṣẹ́ tó bá sọ pé téèyàn bá ti lé ọdún méjì tó bá ti lé bí oṣù méjì mẹ́ta wọ́n lè ṣe jábùrù ẹ̀ kọ́sọ̀pọ̀ ọdún mẹ́ta ẹ wo orú ìwáyà tó wà nù Muslim ẹ pé Muslim gbé wá pé ọdún méje ni ànábì fẹ́ so Bukhari gbé wá ọdún mẹ́fà àwọn àfáà ní kò takora wọn náà ní lọ́dọ̀ lágbára tọ́dún mẹ́fà bá ti lé wọ́n ṣe jábúrú ẹ̀ I don't just know wallahi ṣe dáhùn pípù yìí. ètò An-Nawawi náà sọ nìyẹn nínú Sharh Muslim mujalladi ẹlẹ́kẹta ètò òun náà wí náà nìyẹn. ìmọ̀ràn wo lẹ fẹ́ bá wa fún àwọn èèyàn Sheikh ìmọ̀ràn wo lẹ fẹ́ bá wa torí pé àwọn kìíní wọ́n ń gbé wá pẹ̀lú emotion pé àwọn àdìsí tó ń dọ̀tí ànábì ok ṣé ẹ rí ní UK yìí sìn ọmọ ọdún tó bá rọ ọmọ ọdún mẹ́jọ mẹ́sàn-án mi ọmọ ọdún mẹ́wàá àwọn tí wọ́n ń jù sẹ́wọ̀n gbogbo àwọn míì tó ń lọ UK tó ń lọ ń bá wọn ọmọ òyìnbó lónìí òun rògbò ti mature ni òun tí ó tóbi síbẹ̀ as a youngest grandmother Momzi ọmọ Nàìjíríà ni ó bímọ lọ́mọ ọdún mẹ́jọ just 1884 bí báyìí youngest grandmother àríkan náà Lina Mezila Medina wọ́n bí ní September 23 1933 ó di ìyá tóun náà bímọ ní 1939 ó bímọ lọ́mọ ọdún 5 oṣù 7 àti 21 days ẹ lọ wage of consent 200-300 years ago àwọn ìyá wọn ń gbà yẹn èjì wọn náà marry ẹ ti fẹ́ sọ kí ni ìdí nígbà tó pé wedding last week wedding 2 years ago náà sọ wọ́n sọ̀rọ̀ wedding over 1,400 years ago ẹ dẹ̀ ń gbé wá sí láti mọ̀ ṣe àwọn èèyàn lọ́nà torí ìkórìíra súnà ẹnì ṣọlẹ̀. náà so ẹni yìí tó fún àwọn ìrúkú tó ń ṣe kínní ó mú kalẹ̀ ipe Ànábì ọ̀sẹ́lámù ó lọ sọ́dọ̀ Abubakar radiyallahu anhu nígbà tí wọ́n fẹ́ ṣe hijira alákọ̀ọ́kọ́ lọ sílùú. ìfàmì tí ẹ ráyè dá yẹn nù bẹ́ẹ̀ ni. ipe pàtàkì ọ̀sẹ́lámù lọ sọ́dọ̀ Abubakar ńgbà yẹn ipe kò dá Aisha àti Asma kò dá wọn mọ̀. tọ ìbéèrè tá béèrè náà rẹ̀ ni pé hijira alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe lọ sí Habasha yẹn ọdún wo ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní ọdún karùn-ún lẹ́yìn ìgbà tí wọ́n gbà Ànábì ọ̀sẹ́lámù dìde. so waqa'at fi as-sanati al-khamisa ba'da al-bi'tha aw min al-bi'tha. oye so tánà ọ̀sẹ́lámù bá mọ Aisha lásìkò yẹn kò tí ì sí tó burú rárá àti rárá. oye báyìí nítorí pé kí ni nítorí pé ọdún mẹ́ta tánàbí ọ̀sẹ́lámù tí ó ṣe kí ni tí ó lọ sí Madina òun là Ànábì ọ̀sẹ́lámù ṣe kí ni ló fẹ́ Aisha. oye so tó ń túmọ̀ sí wípé lásìkò gba hijira alákọ̀ọ́kọ́ yẹn lọ sí Habasha yẹn tí ẹni yìí fẹ́ sá lọ síbi ẹgbàá wá yẹn so ọ̀rọ̀ ìgbà Ànábì fẹ́ Aisha kò tí ì ṣẹlẹ̀. oye ànọ́sẹ́lámù sì ṣe hijira lọ sílùú Madina ní ọdún kìíní ní ọdún kẹtàlá 13 years lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kíni tí wọ́n gbé dìde. oye ẹ máa wo àwọn mọ̀dàrú tí wọ́n fẹ́ kó dání lè tán sọ pé àwọn fẹ́ fi ṣe kíni àwọn fẹ́ fi sọ̀rọ̀. mo tiẹ̀ wá mi rí mo wá tó fẹ́ wá mi mú ìtẹ̀ rí. ok sí ẹ wo ìbéèrè yẹn ṣẹ́mọ̀ yín pé nísìnyí wọ́n sọ pé wabil misali yabtajihul maqal hadith yìí gangan tó jẹ́ mahalun nizaa kí ló fi dọ̀ yín kí ló dọ̀ àáfà ẹ̀ kò sí kíní kan rọ́wí kan ìlà kan ìṣàǹbùnú olúwa bá àbá rí mọ́kọ́ dẹ́rùn túrùkù Abdullahi ibn Mas'ud bó ló fẹ́ fi sí Abul Aswad bó ló fẹ́ fi sí ẹ wọ́n sọ pé Sufyan ibn Uyayna ara Iraki náà bà àwọn pípù yìí kọ́nà gbogbo ìṣàánú wọn ni kí tó ń ṣàbòsí fún mọ̀nà agbájá ti tán àbá yín iṣẹ́ ìjọba ń jáde wá báyìí táwọn èèyàn bá ti ń rí gbogbo à ń lọ sásá bẹ́ẹ̀ à ń dìfẹ́ mọ́ àwọn èèyàn yẹn ẹ jáde sí mọ̀ akẹ́nìkan dẹ̀ lanu kó ládìsì tó ṣe kí nìkan rọ́bìṣì ni kí ló fi jẹ́ rọ́bìṣì ò gbé jáde wọ́n rọ́bìṣì ànábì ṣe bẹ́ẹ̀ náà mọ́ni táwọn aláṣiṣe máa ń ṣe wọ́n dìdí lọ gbé èrè wọ́n ní èrè aláwọ̀ nìyẹn wọ́n ṣe kí nìkan so kò strange sí wa ó lè defend ànábì wa pẹ̀lú rọ́ 18 years ni 17 years ni àbá àwọn èèyàn marry náà King Richard ọmọ ọdún 3 ló fẹ́ ọmọ ọdún 4 lọ́wọ́ United States dọ́là 13-14 years ó sì wọ́n gbà kan máa marry láwọn state kan bẹ̀ ní bíbá yín sìn àwọn ọmọ primary school wọ́n ṣe family planning fún wọn àwọn ọmọ òyìnbó tó ti dìdàkudà ń tí wọn ní Nàìjíríà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tó ti ń bá sùn ẹnìkan lágídígbò ọmọ yẹn ọmọ ọdún 7 ó ń lọ 8 ó ní bàbá àgbàlagbà yẹn ti ń bòun sùn láti bí oṣù mélòó kan tó dẹ̀ ń bá sùn torí kí Islam fi pé nìyẹn kò fi èjì sí tóbìnrin bá ti bàlágà àmọ́ àwọn àrọ́fù yẹn ti yí padà la yunkaru taghyirul ahkam bí taghyirul azman irú àwọn nǹkan yẹn là ń lò ń sìn àsìkò wá ti yàtọ̀ sígbà yẹn ẹ wò ya Jésù Mary ọmọ ọdún 12 ló fẹ́ Joseph the carpenter Joseph dẹ̀ ti over 90 years lọ́mọ ọdún 12 ẹ kàn wá gbé wá dìgbà tẹ́ pé wedding last week ni
àbòsí lélẹ́yìn fún wọn náà ẹ fànàbí mọ̀ pé kí ni àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ so tẹ bá wo ìyàwó Aisha ní automatically ìròrí àwọn Shia àtàwọn orientalist ni àdìsí ẹ̀ṣọ́ yẹ kó rí bẹ́ẹ̀ èèyàn la nábì. sáré èyí tá sọ yìí sọ kání àyè pípé wọlé bá wà ní. oye nínú àwọn ibi tí àwọn aláìmọ̀tàn yìí bí lọ́mú ìmúkúmu yìí ó lálọ́dọ̀ àwọn Shia lóòótọ́ ṣùgbọ́n sọ ẹ mọ̀ pé téèyàn bá lọ mú ìròrí àwọn èèyàn so téèyàn bá fẹ́ mú àwọn ẹni tó bá lọ mú ìròrí àwọn èèyàn so ìtéèyàn fi máa ń mú àwọn ẹni tó ń lọ mú ìròrí wọn ẹni wọ́n fi máa ń mú wọn. àwọn aláìmọ̀kan yóò mọ̀ pé àwọn Shia gan wọ́n ṣe kí ni wọ́n gba ìgbà wáyé wa nínú tíra wọn. Al-Bahrani sọ nínú Al-Hadaiq an-Nadira ìkànnì àwọn àfáà Shia ní tíra Shia ní kì í ṣe tíra àwọn mùsùlùmí nínú Al-Hadaiq an-Nadira oye ó ṣe kí ni ó gba ìgbà wáyé gbà níbi ìdọ́lẹ́mù ó fẹ́ Aisha ní ọdún yìí ní ọdún tá à ń sọ yìí. èmi ò tiẹ̀ mi ìlà fún onímọ̀ kan tó ta kò rí ó kì í ṣe wo ó ti iṣẹ́ ẹni tá a fẹ́ tó clear sáwọn èèyàn ti clear láti gbé bàtí tọ́lé ajáde gbogbo attention tó kàn wá yẹn ó ṣe fídíò ẹ̀yẹ ẹ ṣàmọ̀ wò wọ́n ràn iṣẹ́ owó tó gbà ní 1 million tí ìjó tán yóò ṣiṣẹ́ yẹn tí ó fi kú ni iṣẹ́ tó ti gbà ń tiẹ̀ nìyẹn nígbà táwọn bí léèrè ó dẹ̀ fọ́ọ̀mù fúnra wọn ẹ wojọ́ tó lóun fẹ́ wá ṣe dìbẹ́tì níbi tó lọ sọ Yorùbá lọ́dọ̀ àwọn yòókù ẹ̀ ó ní àdán àdíìsì tán gbà wá yẹn dọ̀ yìí fún ni kó tó débi àsìmọ́ yẹn mo ti bá débẹ̀ àsìmọ́ ojú kìíní kan ó fẹ́ máa fi ìtàn wo nǹkan tó lẹ́sẹ̀ walẹ̀ nú ẹ̀sìn àbí àdíìsì ànábì kọ́ la pé ẹ wà lọ́mọ wá tàn kan wá ìtàn kan ó fi 10 years rìwáyà tó dẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ tí Ibn Hajar gbé wa tí Zahabi gan confirm ẹ̀ òun lèyí tó ní bídírù nú which is 3 to 9 ẹ wá lọ ń gbé ọdún mẹ́wàá kọ́ ọdún mẹ́wàá lé ó lè jẹ́ 13 ó lè jẹ́ 19 kí lẹ́nu wá fẹ́ ṣe sáwọn pípù iná in fact. ẹni pé kò tẹ mẹ́nu lọ síbi ọjọ́ orí Asma àti Aisha yun ìgbà tẹ́ ti ṣe kiri tẹ́ orí pẹ́ ti kàn wọ́n mọ́. àwọn náà ni nígbà iná máa sábà gbọ̀n lọ. àwọn ìtàn kan tí ẹni yìí tó kàn fẹnu rí láti fẹ́ fi bà hadith yìí jẹ́ so nínú tá a bá béèrè lọ́wọ́ rẹ̀ ká ní àyè ìgbéwọlé bá wà ní pé so rìwáyà ìtàn yẹn àti sánádù wọn kó bá wa ṣe kí ni kó bá wa ṣe tẹ̀kírí jù ẹ̀ bó ṣe gbẹ́nu bá sánádù hadith yìí irọ́ lásán. so ibi tá a ti rí pé òpùrọ́ ni wọ́n. so yẹn lè wọ́n àtàmọ̀. ìtàn tó ń ti pé o sọ sánádù ìtàn náà fáwọn èèyàn ó kàn lé wá mú ló dé dípò wá sọ pé ó ṣe kíni so pẹ̀lú ìtàn yìí ó ṣe kíni kan ó dó nìyẹn. alhamdulillah barakallahu fikum inshallah a máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ so bẹ́ẹ̀ yìí náà la máa host ni àwọn àfáà máa wá bẹ́ẹ̀ á fi ṣe nádùá bóyá níjọ́ kan ṣé gbogbo àwọn kìíní àbáyín jà ẹ máa kó kéwù yẹn jáde bọ̀ so barakallahu fikum ẹ já àwọn ọmọ ìyá kan náà tún pè inshallah máa tàwọn sọ́là á mọ̀ bá ṣe organize ẹ̀ àṣẹjọ bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá ni Masha Allah barakallahu fikum sheikhana naam àwọn tàbá fẹ́ pè wọlé wáyé sí ẹ lè máa dá ìmọ̀ rú náà come on salamu alaikum wa alaikumsalam hayakumullah ẹ̀rọ sáwọn ẹ lè máa dá ìmọ̀ rú náà à ń gbọ́ nísà ẹ bá yín Facebook yín lẹ̀ wa alaikumsalam àwọn pẹ̀lú nísà wa alaikumsalam tó lọ́wọ́ àwọn pẹ̀lú nísà ẹjọ́ alàbúrò ni mò ń pè. bẹ́ẹ̀ ni sà orí ètò lẹ́wà yìí à ń gbọ́ yín Facebook báyìí. náà járí pẹ́. àmì àtẹ̀yìn náà sà. ẹjọ́ ọlọ́run bá wa ṣe àlékún ìmọ̀ náà. àmín ya Allah. Zakaria ló ń pè láti Lagos ẹ mọ̀ nǹkan tó fẹ́ sọ ni pé. náà sà. àkàmọ̀kùnmọ̀ tí àwọn nǹkan ń ṣàlàyé yìí. náà. àwọn pípù yìí ẹ bá rí nǹkan tí ẹ̀kọ́ táwọn observe ni pé wọ́n máa fọpọlọ àwọn èèyàn ṣeré ni. nítorí pé ibi táyé dé nísìnyí tí wọ́n bá fẹ́ kọ báfù ìníyà nísìnyí ṣé mo gbọ́ mo ṣe kinní kan nǹkan báyìí ni mo bá sọ nísìnyí gbogbo nǹkan tẹ́yìn sọ mẹ́rin sì ń sọ àfa kan sọ nǹkan báyìí àfa kan sọ nǹkan báyìí ẹ rí i pé gbogbo nǹkan táfà yẹn mú wá ó fẹ́ máa fọpọlọ àwọn èèyàn ṣeré ni which is pé ìmọ̀ Islam kò gba nǹkan kéèyàn máa fọpọlọ àwọn èèyàn ṣeré ẹlẹ́kejì ni pé tí mo fẹ́ advice ni pé ẹ dákun àdámọ̀ fún wọn àwọn people yìí wọn deserve attention yìí nǹkan tẹ fẹ́ pé táwọn èèyàn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́yé tẹ bá ń explain fún wọn bẹ́ẹ̀ bá ti fún wọn ní audience tẹ fún wọn látẹ̀ńṣọ̀n tẹ bá wọn ṣe debate èmi rò bẹ́ẹ̀ ni
tá a bá wọn ṣe debate bá ti ń ṣe debate yìí tẹ bá wo debate alẹ́ yìí nìsín mo wà fortunate pé mo tẹ̀lé debate yẹn from A to Z ṣé tó bá jẹ́ pé àwọn dakatir àbí àwọn professor ni wọ́n jókòó tí wọ́n fẹ́ moderate kìíní yẹn wọ́n á ti rí pé rubbish ni bàbá yìí sọ nǹkan tó ń sọ tí ò sí reference. ní 2026 ní 2026 exactly. and second thing ni pé tí ọkọ bá mú èjì wá pé ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà ó wọlé tì lọ́mọ ọdún mẹ́sàn-án ẹ jẹ́ ká bí wọ́n léèrè pé. kí ni rísì tí ò fi wọlé tọ̀ lọ́mọ ọdún mẹ́fà yẹn. ayé tá à ń sọ yìí. wọ́n sọ bí ìgbà tó yẹ pé wedding last week náà sọ can you imagine ẹ wà bó sí. wọ́n sọ bẹ́ẹ̀ pé ayé ìsinmi so àwọn èèyàn fẹ́ gbọ́ kí ni ẹyẹ ó yẹ kó mọ̀ pé nǹkan tá à ń sọ yìí nìsín ní àìmọye ọdún sẹ́yìn. pé lásìkò náà tẹ́ ọ bá dẹ̀ ṣe báàfù gidi yóò rí pé lásìkò náà àwọn ọmọ ọdún 8, 7, 9 wọ́n ti qualify láti lọ lọ́kọ. àwọn àfáìsì kò jiyàn lórí ẹ̀ barakallahu fikum ṣe ẹ̀kẹ́ tó lọ sà pọ́ǹtì tó wà ń bẹ̀ ni pé ṣe rí mọ́síláhà àtàwọn èèyàn láwò ṣe ń tó ra ṣe ẹ̀ lálẹ́ yìí yẹn ẹlòmíì sì ń dá òtù pé kí n torí ẹ̀ láfi wò pé ká mọ̀ báwọn àwọn kí kò sí nǹkan kan tó gbára lé ju pé bàbá sọ pé lọ akànmọ́ọ́mọ̀ torí pé kọ́nà lè bá àtọ́ àṣírí ìgbéraga àtòdo àti tí wọ́n gbà lérò gangan tẹ́lá wọn dìfẹ́ǹdì ànábì àmọ́ súnà yẹn ganan fẹ́ gbógun tì ṣó ti ohun gangan ni a fi gbà láti bá wọn ṣe debate ọ̀rẹ́ barakallahu fikum ẹja sáré gbé kọ́ọ̀lù ọmọ ìyá mi sà inshallah àti sọ̀rọ̀ ayakunla ọ̀ẹ́kìsà dọ́là kàtó àwọn tá a fẹ́ pè 080 50 25 41 82 ó wà lókè post yẹn náà ayakunla ó jẹ́ ká tèrè ẹni tó fẹ́ dìfẹ́ǹdì báyìí gan ẹni tó bá fẹ́ continue bí tá a fà dúró sí kó mọ̀ bọ̀ náà salamu alaikum àgbọ̀yìn ọmọ ìyá yìí ti ń pè látẹ̀kan naam hayakumullah barakallahu fikum brother wa Adébáyọ̀ ẹ̀rázà naam assalamu alaikum ẹ ti wà lórí ètò sáà hayakumullah 00 50 25 41 82 bóòlù kí lẹ rí sí àdífì yẹn àbíṣẹ́ ń bá wa bọ̀ látẹ̀kan náà kí lẹ rí sí. Ọlọ́run tọ̀lẹ̀ sí ọlọ́run tọ̀lẹ̀ ìbádà. Àmín. Èmi ní pọ́ǹtì kẹ́tì fẹ́ sọ. Bismillah sir. Pọ́ǹtì yẹn ni wípé mo rántí I think maybe 2007. Naam. So godfather mi. Naam. Wọ́n sọ history kan fún mi. So history ni wípé wọ́n ní àwọn ní ọ̀rẹ́ kan wọ́n wá ní ọ̀rẹ́ yẹn pé ó sọ pé àbá tó bí àbọ̀ wọn abẹ́ ẹ̀kẹ́ mo ti gbẹ̀lú bá ṣe sọ bẹ́ẹ̀ mo rántí dáadáa pé wọ́n ní wọ́n fẹ́ yá ẹ̀ ní 11 years ni wọ́n fẹ́ yá ẹ̀ pé 11 years ni wọ́n fẹ́ yá ẹ̀ ní yá ẹ̀ lọ́yọ̀ can you imagine. yá ẹ̀ ní bímọ 15 years àbá ọ̀rọ̀ tí mo sọ ẹ̀kọ́ bọ́lọ̀ tí ìjọba bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ tí ìjọba bí 80 years lọ or 70 years ní tí mo sọ yìí. àwọn sọ̀rọ̀ 1400 years ago ẹnìkan wọ́n present ẹ̀ fáwọn èèyàn tó ń fi emotion wọn ṣeré nígbà tó yẹ pé wedding last week ni this is very bad abo sí lélẹ́yìn náà kódà fún ànábì Allahu Akbar. Imagine. mission wọn ti clear àwọn sọ̀rọ̀ ẹ̀sìn fún wa náà bóyá eré làwọn èèyàn ló bá àwọn èèyàn lọ ń ṣe ní school àwọn èèyàn wá mọ̀ ṣá ibi tí mo lajú dé yìí àwa béèrè pé kí ló má dì sí yẹn mọ́ jẹ́ authentic ó wàá rọ̀rọ̀ sọ ó wàá ń wá rọ́ wí kan àwọn nǹkan tí ò nítumọ̀. Barakallahu fikum hayakumullah ẹ ṣeun sir hayakumullah naam wọ́n kí sàlámù dọ́là káàtó naam a ti gba ìpè wọlé àwa tá a bá mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹja mọ̀ bọ̀ lókè assalamu alaikum wa alaikum sàlámù dọ́là káàtó ẹ̀rọ sá ẹnì ṣó ń lẹ̀ bismillah ẹ yí kí níyẹn lẹ̀ sà à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà ẹ yí Facebook yẹn lẹ̀ sà naam ẹ bá a dá sí o naam tafadọ́lì. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tafaddalu. Bàbá Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o. Àmì àtẹ̀yìn náà sà. Àti Ìwó ni èmi ti ń pè. Ìlú àwọn àfáànù. Bàbá wa waziri ńkọ́ mbẹ̀, professor ńkọ́. Bàbá wa ń bẹ o. Professor tó fádà di àfádà. Ọlọ́run jẹ́ ara àwọn àfáà wa gbẹ́jàre. Ọlọ́run jẹ́ àríyìn pẹ́. Náà àyàkùnlá mi àtẹ̀yìn náà. Tó bẹ́ẹ̀ ṣe ń bá lọ yẹn náà ni ẹ ṣe máa kọ̀ntínú rẹ̀. Ọlọ́run sì máa bá wa kún yín lọ́wọ́. Àmín. So gbogbo bí àbá ṣe ń sọ̀rọ̀ àfóòrí ẹ̀rí kankan mú wá. Ẹ sáà mú àtàmọ́ wá tà. Ṣé bá wọ ọ́dà gbogbo ọ́dà comment section yẹn? Àyàn sáà ń béèrè wípé
ẹ̀rí mo dà dáhùn ìbéèrè mo ò rí ìbéèrè dáhùn ìbéèrè ni ẹ dáhùn wọn kárí ìbéèrè dáhùn Ọlọ́run máa bá yín kún yín Ọlọ́run bá kún yín lọ́wọ́. àmín ya Allah jazakumullahu khairan ẹ bá kí àwọn àfáà wa lù wò mbẹ kò ní bàjẹ́ barakallahu fikum. bàbá wa sí ìbẹ̀ o. ẹ ṣeun ẹ bá kí prof ẹ bá kí Dr. Dawood barakallahu fikum. àwọn ọmọ ìyá wọ́n ti pè lọ káàtì ẹ̀rẹ́ tí ó wà ní ká tó bẹ̀rẹ̀ debate part 2. náà assalamu alaikum. ẹ má fẹnu ṣe o Islam kì í ṣàwàdà wà pẹ̀lú yín brọ́dà wa àkọlù yín o connect ẹjá gbé kọ́ mi barakallahu fikum. àwọn ọmọ ìyá gan ti ń send the voice. ẹ má pè direct mi ní rí gbé UK ni mo wà so WhatsApp ló dá láti pè ẹ dákun brọ́dà wa kan ń pè ẹ jẹ́ ń pè wọ́n ti ń pè asálàfì assalamu alaikum. ẹjọ́ ṣé táwọn guys yìí bá lọ yunifásitì ṣé tó fẹ́ lọ kọ́lẹ̀ fáwọn ọmọ supervisor wọn rí ọlọ́wọ́n jà kífẹ́ inú wọn tí yàn ṣe léṣe àwọn ẹlẹ́bọ wá ń bọ̀ ànábì ṣé wọ́n sọ pé gbàyàwó ọmọ ẹ̀ ni kò tí bí kùránì ṣe gbé wọn definitely ká pé kì í ṣe kùránì ló gbé ọ̀rọ̀ zaidu wá yẹn àdìfì yẹn nígbà náà ni. assalamu alaikum ẹ ti wà lórí ètò hayakumullah sa náà bismillah náà ẹ lásà ẹrù àtàárọ̀ níjàre kí lẹ bá wa rí sí tó ṣẹlẹ̀ o kí ni kọ́mẹ̀ntì ti yín lórí ẹ̀ ṣé súnà ní ká mọ̀ ṣe àbí àmọ̀ tẹ̀lé lórí àwọn àfáà wa àbí ká dúró bí táwọn afẹ́sì tó sí. alhamdulillah. Exactly mo tún padà mú yẹn wá náà àwọn pípù yìí wọ́n rò báyé èsì mi. Fọ́ọ̀sì yìí ò jáde dáadáa o. Fọ́ọ̀sì yìí ò jáde kọ́ mi ló ti já o. Assalamu alaikum. Naam, ẹ raza o. Yes sir. Yeah. Ànábì fẹ́ ìyàwó Àìṣà lọ́mọ ọdún 6, wọ́n wọlé tọ̀ wọ́n lọ́mọ ọdún 9. Kí lẹ rò bó fà á tí wọ́n fi wọlé tọ̀ wọ́n lọ́mọ ọdún 6 sà? Kí lẹ rí sí? Yes sir. Nǹkan tí mo rí sí. Ẹ̀yin Facebook yín yẹn lẹ̀. Ìkan náà àfáà mi dáadáa ń pè o. Ń bọ̀. Sheikh wa Sagacious. Àfáà mi ọ̀rẹ́ mi. Ìgbé ń jápè lálẹ́ ìní sàmọ́. Assalamu alaikum. Náà mẹ́ra sà. Kí lẹ rí sí èjì ìyàwó Àìṣà yẹn sà? Kò sí nǹkan tó ṣe àdéhìí yẹn. Ṣá wá lè wò pé ó lè dọ̀tí ànábì ká pẹ́ mọ́ ká sọ pé kò rí bẹ́ẹ̀. Ìjó make sense sà? Kò make sense rárá. Ó dà. Ẹni tó bá ti fẹ́ sọ lọ́sọ̀nù náà ni. Ó ga ọ́. So ìròrí àjẹ́ pé ìròrí yẹn ò lọ kọ́lọ́ mọ́ sọ wánù ló kú báyìí. Àbí? Mentality rẹ̀ dàgbà ni. Lọ́nà làwọn bẹ́ẹ̀ o. Adúpẹ́ o, ẹ̀yin àfáà wa, a tún dúpẹ́ fún yín lẹ́ẹ̀kan sí o. Ẹ ṣeun o. Ọlọ́run bá dúpẹ́ fún yín o. Náà, barakallahu fikum. Ẹ jẹ́ ń pe àfáà wa dáadáa yí padà. Ẹ ti wà lórí another call yìí là ń pè padà o. Ìjẹ́rí ní èyí tá ara wọlé iṣẹ́ operation gbẹ́rì ẹ̀ wá ni ìwọ́n tó bá fẹ́ dìfẹ́mù tí ẹni tí wọ́n nílò ń tà yẹn tọ́lọ́pàá bá dẹ̀ ti wá gbé ẹ wá sunkún wá táyà. Ṣé àwa ní tá a fẹ́ tà ẹni tá a fẹ́ sọ fáwọn èèyàn òun làwa fi ń sọ fún yín pé ẹ jáde wá fún debate yín náà làwọn èèyàn ti ń rí nígbà ní kéèyàn fún wa lẹ́rìí ẹni tó dọ̀ áfà àdí òrò bá wàdà làwọn èèyàn lọ ń ṣe ń bẹ̀ tó bá gbọ́ ha kọ́ tó pe dáàlì gan wàá ti sádànù. Assalamu alaikum Sheikhana hayyakumullah. Ọlọ́run jáde yín pẹ́sà ẹ̀yin onílógà lẹ́ tún dé yìí ẹ dákun hadith yìí àbí gbogbo àwọn nǹkan tá a ṣàlàyé yìí kí la fẹ́ ṣe sí báyìí kí lẹ̀yin rí sí hayyakumullah Sheikhana. Tafaddalu. Mo ní kọ́lá má ṣe wá ní dẹ̀dẹ̀wù rẹ̀ ní àmì o àdánwò ní dẹ̀dẹ̀wù rẹ̀ o fáírọ́ọ̀sì yẹn ní agbára o Ọlọ́run nìkan ló lè wòyàn sọ́ńbẹ̀ o. Nígbà tí a fi wà ní Germany so tí
ẹjẹ gbàgbé yẹn wọlé ẹ̀yin tẹ́ lọ Jamia ẹjọ́ báfa yẹn ṣe ń pìrìsẹ́ǹtì ẹ̀rí ẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ nìyẹn tó fi gbé sàtífíkẹ́tì lẹ́yìn lọ́wọ́ pẹ̀lú first class ní Ìlọrin ẹ̀mí èèyàn fẹ́ gbọ́n. ẹwọ́rú tọ́lé àtúntò yìí pé mòjìrù ni onímọ̀jáwò níbi táyé lajú dé yìí can you imagine. ẹ dákun ṣé ó lè sọ bẹ́ẹ̀ ní Asia tó wà. níbo ló ti fẹ́ sọ. possible ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ní problem ni pé tíyẹn bá ti rí àfààyàn gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ gbàgbé Ọlọ́run that's the only problem. ìkan sọ nínú oníjọ́ kan tí mo rí kọ́mẹ̀ntì ẹ̀ ní tí Mujiru bá sọ yìí pé Mujiru wa Muhammad kò tí nàbí tó máa gbà wọ́n máa bìí. La ilaha illallah lóòótọ́ subhanallah. mo ka kọ́mẹ̀ntì nígbàdà ó ti pẹ́ mo ka kọ́mẹ̀ntì yẹn wà lọ́ọ̀. kílẹ̀ ló bó ṣe àwọn pípù iná ṣé kí ó ta ké làwọn náà ké bàbá. ẹ̀ńtọ́lá méjì nínú wọn náà ni máa ń yapa pẹ̀lú tó bá sọ. ẹ wo brother wa yìí sìn wọ́n ní my daughter is 14 she started her menstruation at age 8 plus. Can you imagine? Lillahi fi khalqihi shu'unun. Gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lọ́yọ̀ Ọlọ́run sì máa ń mú bíi méjì mẹ́ta wá tẹ́ fi mọ̀ pé kí ní ìbò ṣe rí nìyẹn. Amúgbùn làásù ó fi 11 years jọmọ tiẹ̀ lọ àti rí the youngest father ní náà nísìnyí ọmọ 11 years ní Germany bẹ́ẹ̀ yẹn the youngest father ever. Ẹnì ṣó lẹ̀ ṣe ọ̀rọ̀ ìkíní àwọn pípù ìṣú yẹn wallahi kì í ṣe torí tí wọ́n gan ní debate yẹn but torí káwọn yẹn lè bá a mọ̀ pé ṣé gbogbo tó ń dàrú tó ń pariwo níwọ̀n yẹn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ lásán ni fùlùfùlù. Bẹ́ẹ̀ni wọ́n ti máa gbé gbogbo nǹkan tí làákà ìpìlẹ̀ possible tó gbé tá a bá ń gbé làákà yìí ó máa ju làákà yìí wá lọ. Ọlọ́run ó lè lọ fún example lóríṣiríṣi lára àwọn tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lójú anything àwọn ìdájọ́ tá à ń sìn gan ṣé a lè fi big development àwọn adìẹ agric ṣá lè fi wé ti local one. Exactly. Then ṣe ẹjọ́ ṣé àwọn pípù yìí ṣé wọ́n rí kò tiẹ̀ lo AI gan pé marriage 1400 years ago ẹ̀jẹ̀ ń present ẹ̀ bí ìgbà tó pé wọ́n ṣe ìdájọ́ marriage yẹn sọ́nà tó fẹ́ ṣe lọ́la lẹ́yìn wá rí iv lẹ́wọ́ rí ọjọ́ orí yẹn bẹ̀. Aina al-amana aina al-insaf. àìnílà ká ìlú ń dá ìdáàmú. Hayakumullah. Ó dára fún wa. So kí wá ní ìmọ̀ràn olẹ́ ní fáwọn èèyàn tó ń rò bóyá wọ́n gbára lé nǹkan kan o sọ̀kọ́nà mọ́ sọ wá nù àwọn eléyìí rẹ́dì ni o wọ́n rẹ́dì wallahi wọ́n rẹ́dì láti ṣe anything. tó ṣe kókó ni pé olúkálùkù náà ń gbọ́ olúkálùkù sì mọ̀ tó tọ́ so kí a tún àyíká wa ṣe ká sì mọ ìka tó máa tẹ̀lé òdodo ní gbogbo gbà pápá tó bá ń sọ òdodo ká máa ń kó yẹ tó ṣe kókó nìyẹn so ẹlòmíràn tó wá jẹ́ pé òdodo gbọ́ kò sì rẹ́dì gbogbo wa tẹ̀lé ìparí ọ̀pọ̀ máa wà nínú oníbàyàn nínú sáré o àbí bàbá èèyàn gbogbo tíyẹn bá ṣe pàápàá nìkan ní ìlú yẹn. Ayakumullah ẹ bá ń kílé sà ayakumullah brother wa yìí ti ń pè látẹ̀kan salamu alaikum ẹ bá yín Facebook yín lẹ́sà á wà pẹ̀lú yín wàhálì sàmúdọ́là kàtó ayakumullah. Yes sir, ṣé wà pẹ̀lú wa látẹ̀kan sà? Yes sir. Ẹ pé tó sà. Náà éèdì ìyàwó Aisha yẹn ìjẹ́ yìí ní contrary opinion pẹ̀lú ẹ̀ sà. Ẹ rí o tí mo rí inú ọ̀rọ̀ yẹn kò ju pé ẹ jẹ́ ká appreciate làákàyè àfà tí ó jáde yẹn. Àfà yẹn náà wọ́n fẹ́ ṣiṣẹ́ lórí wọ́n fẹ́ defend so wọ́n dẹ̀ ability so nínú ilé àwọn ọmọ ìpadà máa rò pé ọ̀rọ̀ yìí ò wà dìfẹ́ǹdì. Omi pọ̀jọ kà lọ. Nǹkan fi àwọn náà ẹ̀ rí i pé ohun tí ó ti fún mi pé wọ́n ní tí ọmọ bá ní alájẹjù ló wọ́n ní àwa á jẹ́ kí oúnjẹ wọn pọ̀ wọ́n ju ẹ̀. Mélòó lọ́kànjú àfẹ́ ńlá nínú àpò yọ̀. Bẹ́ẹ̀ni ẹbí kó bá wà sí wa so afáàgà ti mọ̀ pé n táwọn ń dìfẹ́ǹdì yìí. Ẹjọ hold on afa Salahu ẹni ayé ń fẹ́ can you imagine wọ́n ní àwọn ìran kan bẹ ní Ivory Coast ọdún 8 ni wọ́n máa ń fẹ́ wọn can you imagine kí ni yóò takọ ànábì wa ṣe
tó bá bí ń sì pé kéèyàn lọ wádìí àwọn ìyá wa éèjì wo náà má rí bóyá torí pé kò sí ìwé gbà yẹn kò sí pé kinní. àwọn akẹ́kọ̀ọ́ wà tí a máa ń sọ tí ó ṣe pé a máa ń sọ pé àwọn ìyá wa kìnnìkan nígbà ayé tiwọn kìnnìkan pátápátá wa ló ń calculate àwọn sí calculation à ń rí i pé àwa tá a láàrin yára má rí ní ìsìn títí wá gan ò tó tiwọn. wọ́n padà ń bá pé àwọn gan tó yára má rí gan. ok nsìn inú àwọn latest updates tó tún wà lọ́wọ́ mi ni pé wọ́n pe obìnrin kan ní Eunice Winstead bóyá Winstead dẹ̀ ni òun ló mọ̀ ọmọ ọdún 9 ló marry Charlie John yẹn jẹ́ 22 years òun jẹ́ 9 years ní 1937 bí báyìí àbí ọ̀rọ̀ yìí bí kì í. àwọn kan yẹn ti ń ṣẹlẹ̀ àwọn kan yẹn nígbà yẹn àwọn kan yẹn ti ń ṣẹlẹ̀ nígbà náà a lè fi wé tó ń ṣẹlẹ̀ ẹ̀sìn. so kì í ṣe nǹkan mo rí náà ni pé kì í ṣe pàfà ò mọ òtítọ́ ọ̀rọ̀ yẹn bò wọ́n fẹ́ viability wọn ní ṣùgbọ́n ọgbọ́n ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ wọ́n gbà pé àwọn tí wọ́n bá ti gbé súnà dání àbíṣe. ní àwàdà náà wọ́n mọ̀ yàtọ̀ láàrin àwọn onísúnà àti tẹ̀blíìgì tí wọ́n lọ jáde wọ́n mọ̀ wípé kéwẹ́ gbọ́dọ̀ gòkè. bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ń dé ẹ̀rí pé àbá àtọ́lé àti wọn ìgbà táwọn náà wá sí gọ́mẹ̀yẹ ṣe àwọn sọ pé wọ́n sọ pé àlàyé ẹ̀ sọ ń tẹ́ máa kọ́ go straight to the point. kódà mo ní ẹnìkan sọ pé àìsí dójú bá àwọn ọmọ kìíní kan wọlé ọlọ́run bá yín yanjú ẹ̀ o ẹnìkan fẹ́ jọ ìwà bí mo ti ń hàdì wọn barakallahu fikum ẹ ṣeun sà ẹja tó gbé kọ́ọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa míì náà salamu alaikum sà náà ẹ ra sa o inú mi dùn pé nọ́mbà UK lẹ fi ń pè mí ṣe wà ń bẹ̀ sà ẹjọ́ báwo làwọn ọmọ òyìnbó ṣe máa ń rí sà báwo ni ṣáà lè compare growth ọmọ obìnrin òyìnbó sí ti Nàìjíríà. èmi gangan ni ọmọ mi ọmọ 14 yẹn. mo ní interest nínú ọ̀rọ̀ yín sà ẹ bá wa gbé kalẹ̀ ẹjọ́ yín dá ìpè ṣe sùúrù ẹ bá máa gbé kalẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan báwo ló ṣe ṣẹlẹ̀ subhanallah àmọ̀ dúpẹ́ fọlọ́run ẹni tí ó lẹ́sà. ọmọ Naija ni mo bí sí mo ti mú ọ bí ní at the age of 7 so mo fi pé bóyá àwọn jẹkújẹ tó ń jẹ bí mi lè sọ ìjọ àti school lọ ti pè mí at the age of 8 ló ti bẹ̀rẹ̀. age of 8 ló bẹ̀rẹ̀ menstruation mi tún gbélé rí o. ó ṣe she was born July. After July, September the same year to pay 8 years. Not the better menstruation. So by the school, I was shocked because èmi àti ẹnìkan ni kò yẹ pé bí ìyá wa pẹ̀lú wa. So mo ṣáà try láti nígbà pé mi really wà knowledgeable about how to go about it. So I can make our findings and some research. So along the line, so ìgbà tó dé age 9 ó stop. Kò wá rárá gbogbo age 9 yẹn. But láti 10 years old up till now, she's been doing it every month. Every month. Ọmọ táwa ń sọ yìí, ẹ bá róhun àti màmá ẹ̀ nísìn. Tẹ́ ẹ bá wo ojú tẹ́kọ̀ ń wo ẹ̀yìn, ẹ máa sọ fún òun gangan ní senior ọmọ 14. Tó ti tóbi dáadáa. Ó ti tóbi. Ẹ̀bọ́n àwọn akọ́tẹ̀ tó kọ́ síbí yìí ẹ wo Aisha ìyàwó Buhari. Ẹni fẹ́ bá a sọ̀rọ̀. Only is not 9 years but 19 years with explication by WhatsApp. You don't need to WhatsApp when you call wa wọlé nsìn. Mo ní interest. Nọ́mbà tẹ́ ẹ máa pè sí ẹ pè sínsìn. Brother Wahidi yẹn. Wahidi Adétayọ̀ eléyìí ní 19 years. Ṣé ní gbogbo àwọn jákujàku yìí odó nìyẹn ẹ lè mọ fi rubbish yẹn defend Ànábì ọdún 6 ló fẹ́ ẹ. Can you imagine? Mo ti ní kẹ́ ẹ join wa àwọn alábòsí gbogbo yìí. Ẹ sọ̀rọ̀ àwọn tó wà gbà wọ́n pa Ànábì lólóògùn. Wọ́n pè lónìtàn. Wọ́n wá rí pé ní kí ló fà. Wọ́n rí pé yẹn àwọn tẹ́sí wọn gbé sí yín lẹ́nu. Àwọn ìtẹ́wá dé sìn. Ìwọ tó lóò lẹ́rìí yẹn mo ní interest o. Wọ́n dàgbò ti fi WhatsApp ẹ̀ síbẹ̀ ìjọba ń fi bá àwọn ẹ̀dí ti kíní ẹ̀ bá ń kọ ìlú tó bá jẹ́ ẹjọ́ yìí tẹ́ bá dá kíní ìmọ̀ ẹ̀jọ́
My sister married at 11 years. Can you see? Barakallahu fikum sa Ọlọ́run bá mójútó ọmọ wa náà o. Ẹ kú gbìyànjú. So which means pé kíní yẹn kò strange rárá, kì í ṣe nǹkan kan tó strange. Abba. Okay, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ n bi nílé. Ṣé ká wá sọ pé Ànábì fẹ́ bó ṣe fẹ́ yẹn wọ́n ti lọ. Brother wa Wáídì yẹn ẹ jọ̀ọ́ bá ń fi ìlú tó bá jẹ́. Mo ní interest èmi gangan máa pè yín, ẹ má worry. Àwa kì í bẹ̀rù mi báyìí. 19 years yẹn ẹ sọ bí tẹ́ ti rí àti bí tẹ́ ti kà. Ẹ̀yin aláburú gbogbo yìí. Now, I'm going to say assalamu alaikum. Brother Wáídì Adétáyọ̀ yìí, mo ní interest. Eraza. Now. Yes, sir. Sorry, brother wa kan tán ní pé kẹ́ má dá wọn lóhùn pé nǹkan kan báyẹn pé kẹ́ fi wọ́n sílẹ̀. Èmi ò bá sọ pé téèyàn bá ní kéèyàn fi wé ìṣòkù yẹ. Olóṣèlú yóò bá nǹkan jẹ́. Everybody ṣe rẹ́sì wọ̀nyí náà ni máa kó mọ̀ yẹn bọ̀. Wàá ló ṣe bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni, because ṣe rí gbogbo irú nǹkan báyìí wọ́n expose ara wọn síta ni because etí tó bá gbà lọ lè mọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ nǹkan táwọn sọ. Ṣùgbọ́n they really respond látọ̀dọ̀ anybody. Wàá bí gbogbo ṣe rí náà nìyẹn. Because àwa tá tó ṣe pé nǹkan tá a bá gbọ́ lẹ́nu yín náà la fi ń ṣe gbogbo. Ẹgbẹ́ tẹ̀mí kan bẹ̀rẹ̀ tó bá yọ ni wípé nígbà tánábì wà láyé ó lé ànábì lọ́tà kò sẹ́ni tó fi ọ̀tá rẹ̀ kẹ́ kò fi wọ́ọ̀rọ̀ báyìí gbò because wọ́n exist láyé wọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó normal. My brother ẹ tún wo comment n sìn Mr. Iskil Dolapo wọ́n ní my auntie daughter is 12 years old and she starts her menstruation by 10 and she is in SS2 here in Sango. Ọlọ́run bá aṣọ ọmọ yẹn bá mójútó ẹ wo àwọn ọmọ kéékèèké Nàìjíríà tó ń bá sùn gan 7, 8, 10 tó ń bá sùn willingly táwọn ọmọ yẹn lọ ń tẹ̀dílẹ̀. Now, anybody check it ní New Hampshire lọ́dọ̀ wa ń dìbà yìí family consent fún obìnrin 13 years old nísìn àṣàkóso ṣe ń bá yín sọ̀rọ̀ yìí family consent fún obìnrin láti marry ní New Hampshire 13 years old ni. Can you imagine? And then fọkùnrin 14 years old ni. Just imagine. Kí ló tún wọ́n tó ṣe pé àwọn fi bú ànábì báyìí lórí àbòsí ni Delaware as at 18 something 10 years ní Delaware now. àbòsí ni King Richard II tó fọmọ ọdún mẹ́ta Isabella of France tó fi ṣe títí kínní ẹ wo àdúgbò ṣe rí tí wọ́n yẹn kọ́ torí pé ọmọlanke tó fẹ́ dúró di tírélà lọ́rọ̀ àwọn ọmọ tó jáde àmọ́ káwọn yẹn lè bá àmọ́ yìí pé ìmọ̀ kan náà represent mọ́ agídí àti àfa wa ló sọ bẹ́ẹ̀ ok nígbà tí àfa fẹ́ present ọ̀rọ̀ tí wọ́n sọ pé àdìsí tó sọ pé ìjà Aisha yẹn rọ́bìṣì ni ṣé wọ́n lè fọ ọmọ ti ọdún 6 fọ́kọ are you making sense? Èjì wo náà fẹ́ yàrá kú ọ̀pọ̀lọpọ̀ yìí kí ló fi support yẹ tí wọ́n fẹ́ mọ̀ dálẹ̀ gan nìyẹn brother tó sọ pé òun lẹ́rìí 19 years lọ́wọ́ yẹn nọ́mbà wa nìyẹn 0050 25 41 82 àbí kẹ́ ẹ fi jáìkò ìgbọ̀dọ̀ yín síbẹ̀ ọpọlọ òsì tó ti dóògùn ó rò pé ọpọlọ tó ti dóògùn náà fi ń sọ̀rọ̀ ẹ̀sìn ni ọpọlọ tí òkú sí bí nìkan wàá kó sọ̀rọ̀ àbúrò àtàtà ẹjọ́ brother tó ní mo ní interest o brother tó sọ pé 19 years yẹn jọ ìwọ ni ó bá wa pè wọlé àbí kó bá yẹn dìtẹ̀mí mọ́ dáìkò ẹjọ́ tó bá mọ́ dáìkò dìyẹn 05 ni ẹnìyẹn fi síbẹ̀ ká mọ̀ bóyá +2 kìíní kan ká mọ̀ tó bá wà ń bẹ̀ ẹ̀yin àṣẹjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ó dìgbà tẹ bá tó gbé òdo òfò ikú ńlẹ̀ Yorùbá ẹ dákẹ́ síbẹ̀ ẹ mọ̀ pàlọ́ tẹ wáyé wá pa ìdókè ẹ̀ ẹ máa fi emotion àwọn èèyàn wọlé àwọn àdìsí kan wà tí wọ́n fi ń dọ̀tí ànábì ó mọ̀ wọlé tọ̀yàwó ẹ̀ you are stupid wàá gbọ́rọ̀ wá ọ̀rọ̀ ọkùnrin kan tó wà ní Misra fídíò yẹn sì wà YouTube dọ́là ìyàwó mẹ́rin ló ní Ọlọ́run fún ní agbára more than 30 men àwọn ìyàwó ẹ̀gbọ́n báyìí wọ́n máa ń mọ̀ lọ́rùn ni tó kó ń fi ojú báyìí ojú ó fi ń kọ́kọ́ ẹ̀ ojú lásán in fact Ọlọ́run kó máa ṣì wá lọ́nà ni ẹnìkan àyìn pè lẹ́yìn ọmọ fẹ́ pé òṣìṣẹ́ wa kan padà ẹ̀yin èèyàn ẹ má dá wọn lóhùn o nǹkan last year 2025 BBC Yorùbá interview woman that started his menstruation at age 9 wa alaikum salam wa barakatuh hayakumullah. Náà kí lẹ bá wa rí sí hadith yẹn sà ǹjọ́ tako làákàyè. Ní àkọ́kọ́ níbi gbàdé yẹn ní ṣé èjì tí wọ́n fẹ́ ìyàwó Aisha nígbà yẹn pé ṣó tako àsìkò náà. Yes. So bẹ́ẹ̀ tábà ní ká wo ohun tó lórí tábà wo
irú àwọn òbí tó bí wa gan sìn bóyá bí ayé èjì tán kan. ok ẹ wá bá mọ̀mọ́ Mr. Waidi ẹ jọ bá mi tún ẹ wá bá ń tún nọ́mbà yẹn ẹ bá ń tún tẹ̀ padà torí mi rí kọ́mẹ̀ntì yẹn mọ́jọ pẹ̀lú Daiko 225 yẹn ẹ wá bá ń fi gbogbo ẹ̀ sí kó pé èmi á pè yín sìn àbí kẹ́ ẹ pè wá ẹ +234 50 25 41 82 80 50 25 41 mo ní ìdí ẹ̀rí látọ̀dọ̀ yín 19 years yẹn sọ bí tẹ̀ ti rí ibi tá a ti máa tú àṣírí òtó rí màá tẹ̀ wọ́n kọ́ mọ̀ bóyá àfà ní ẹ sọ bí tẹ̀ ti rí ẹ sì sọ lábáwá ṣẹ́jú márùn-ún ẹni ṣe ń lẹ́sà. So bí àwọn òbí wọn ń sìn èjì tán fún abúlé bíi 19 20. Bàbá wo ayé ẹ̀sìn tá a wà yìí ọmọ 19 years ló sì wà níbi tó ti ń kọjá lọ. Exactly. So tó bá máa bí tó ìgbà kan bí abí 2 years sísìn tó bá padà lọ́gbọ́n fẹ́ nìkan ní 20 years gba àwọn 20 years tó ti wà yìí lọ́wọ́ so máa bí bá ti bá kan. So yẹn lè ti ìgbà yẹn kàn bí ẹ̀sùn gbélé náà ń sọ pé ẹ̀sìn 9 years ló kéré yẹn kò bá mu. Wọ́n kàn mọ̀ ọmọ ni wọ́n fẹ́ mọ ìṣàwọn èèyàn lọ́nà ni ìkórìíra sọ́nà ni. Ẹ jọba àwọn kọ́mẹ̀ntì bàbá yẹn kẹ́ bá ń tún post náà. Ibi tẹ́tí tún bí wọ́n pé kí ló fà náà fi dọ̀ áfà. Kí ló fi dọ̀ áfà díìsì kò rí sọ. Kí ni ṣùrùtù tí wọ́n gbé kalẹ̀. Ṣùrùtù lẹ́nu ọmọ sánáwì. Ó dà nínú tíra burúkú tó ń tẹ̀lé. Náà. يرويه عدل ضابط عن مثله معتمد في ضبطه ونقله أبا àwọn ti ṣiṣẹ́ kalẹ̀ parí iṣẹ́ nìyí náà wọ́n kọ́ wọ́n sọ fún wa pé kínní mò ń wá nọ́mbà ọkùnrin ilé ẹjọ́ tó bá bá rí nọ́mbà bàbá tó lòun wà ń kú tọ́nu yẹn ó ní 19 years àmín barakallahu fikum ẹ jẹ́ sáré òun ti rí kọ́mẹ̀ntì yẹn kó tó sálọ padà 050 number 050 interest 050 544 ni màá pè yín fúnra mi náà wọlé 7766 tọ́nà bá jó gbé chaati wa o ṣé màá yọ 0 bí 5 yẹn kó ń bẹ́ẹ̀ ni 050 544 7766 10 0 ilé ìkó náà báyìí ló lè ṣe. Bàbá yìí nọ́mbà wa wà ń bẹ̀ yẹn pé yín lẹ́ pè mí bàbá oníkùtọ́nu ní age 19 years yẹn a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín lẹ́nu ẹ mọ̀ pé ìbẹ̀ ẹ̀rù kì í ba ìmọ̀ tó bá ti dúró lẹ́yìn tànábì àsọmọ kímọ̀ ìmọ̀ lẹ̀rú ó mọ̀ bà àwọn tó fẹ́ járó wà ń bí níbo bẹ́ẹ̀ bó bá ru ọ̀run ó wọ̀ éjì eléyìí kò sí tó takò ìyẹn aláburú gbogbo yìí lórí orientalist lẹ́fẹ́ fi mọ̀ dọ̀tí orí tiwa àwa kó fùrùfùrù sórí ibi tí yín ni àbáláwa lọ jẹ bisikíìtì ńlẹ̀ lágbàwá ni +22 ni bàbá yẹn kọ síbẹ̀ ni. I know a lady ẹja tẹ̀ka comment náà some girls in Ghana at the age of 10 years are far big body and tall past Nigerian girls. I know a lady during here on this app that started her menstruation when we both were still in our junior class. Can you imagine? 225 ẹjọ ẹjọ jẹ́ rí bóyá mo lè rí ọkùnrin pé ọkùnrin ní 19 years yìí káàtì ẹ̀ta yé yanjú ẹ̀ tábà ń ta yé yanjú ẹ̀ gbogbo àwọn jáàlù yóò ní mọ̀ wá bàbá Ivory Coast yìí bàbá wà ìdí ẹjọ ẹ pè wá +234 80 50 25 41 82 ẹjọ gbé wá má ṣe o àbí ta ló bá mọ bá ṣe lè kọ́ńtàtì àwọn ará Kútọ́nù ẹ̀yin lẹ fi nọ́mbà yín síbẹ̀ yẹ kẹ́ láyà nọ́mbà tí wá wà ń bẹ ẹ bá ń tún pẹ́ bá ń kọ́pì nọ́mbà yín síbẹ̀ ẹ máa pretend ẹlẹ́rìí 19 years lọ́wọ́ ẹ má bọ̀ ẹ má láyà kó wà wọ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mọ́ filẹ̀ dẹ̀ẹ̀dẹ̀rẹ̀ Islam wà lára àwọn kan tó lẹ̀ má nàbí kí náà lẹ̀ má nàbí ẹja gbọ́rọ̀ ni oníranù yìí ẹ jẹ́wọ́ bí tẹ́ ń lọ ṣùgbọ́n gbé tíra sábẹ́ tébù ni àwọn kan tó lẹ̀ má nàbí wọ́n là nàbí bẹ́ẹ̀ ṣe kíní kan wàá gbé ìmọ̀ wá òkàn ní mọ̀ claim ní olódò òṣì játijàti àfi fọ́ǹbù wèrè óyá bàbá Kútọ́nù yẹn you be back okay ìgbà ọlẹ́ fẹ́ báàkì ní onírọ̀ òṣì obama bọ̀ kó wá sọ 19 ibi tó ti kà wá sọ ayé ti kọjá kẹ́ mọ́ fọpọlọ àwọn èèyàn ṣeré ọdún mélòó ni ẹ̀gbọ́n rẹ̀ fi jùlọ bàbá àwọn wá yẹn lọ́dọ̀ àwọn dìdìrín ẹgbẹ́ yín sọ àfáà tó kọrú ẹlẹ̀ sínú tíra ẹrù bóyá òjò náà sọ bíbà àfáà tó kọrú ẹlẹ̀ inú tíra tó ti kà á tí wàá máa fi ọmọ fọpọlọ wa ṣeré ẹ̀ nítumọ̀ àwọn ti pè. Ma'aikata Abdullah Kato, hayakumullah. Sheikhana, barakallahu fikum.
ẹjọ ẹ̀yin tẹ́ bá bá wa ní kíní in tó kù sí ni pé àwọn ó fídíò Sheikh Adam ẹ mọ bá wọn jáde tí àwọn ò bá tó lẹ́rìí mọ́ Sheikh Adam tó lẹ́rìí ẹni pé ìgbà tó di ọ̀rọ̀ ní 95 years nísìn nígbà tó ní pé Sheikh Adam tún sọ̀rọ̀ àwọn èèyàn gbọ́ kíní ẹ̀ jáde wọ́n tún pẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹni ṣó lẹ̀ Sheikh hayakumullah barakallahu fikum ṣe wà dáadáa o àmì o. I don't know. Ìgbà wo la fẹ́ ṣe yẹn dà? Ìgbà wo la fẹ́ ṣe yẹn dà ṣe? Ìgbà wo la fẹ́ ṣe yẹn dà? Àwọn bíbí rò bí a kọ́mẹ́dì ni ìmọ̀ ni. Dèjì ṣe na play. Ìṣọ́kùsọ ọ̀rọ̀ bìbọn ọ̀rọ̀ ní tọ́tẹ́kùn ẹ ti gbà wípé ẹ tó gbà kò sí àwọn mùsùlùmí gidi ni ẹ ti tó gbà wípé ẹ tó bá takò sí ààrẹ kò sí àmì yàrá àdá orí burúkú ọ̀rọ̀ kan máa sọ káàkiri nìyẹn ṣùgbọ́n àbúlé àtọ́nà kan gbẹ̀yìn àti àwọn fún wa ní ìsìlámù tó lè nígbà fún wọn ni. Ẹwù báwọn yẹn ṣe ń comment wọ́n ní my daughter started her menstruation in SS2 she is SS3 now about to write our head can you imagine. Ọlọ́run bá wa mójútó gbogbo àwọn ọmọ wa náà. Àwọn ọmọ púpọ̀ mi àwọn ọmọ tó jẹ́ àwọn ọdún mẹ́jọ àwọn ọdún mẹ́sàn-án tó bá jókòó kalẹ̀ báyìí máa ní ẹ̀yẹ kí wọ́n ní ustaz àwọn ṣe nǹkan oṣù ní àmáwò pé màá wà lọ́dọ̀ wọn ti bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan oṣù máa ní láwọn ọmọ ẹ̀yẹ àwọn ọmọ years. Ẹ má jà tọra wa sẹ́ẹ̀ mo rí interview kan woman kan interview àwọn ọmọ tó wà lábẹ́ bridge yẹn ìkan lòun 16 years ó ti bí ọmọ méjì fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. Ok ẹnìkan ní wọ́n ní Wàhídì ń pa kí Wàhídì jẹ́ ṣó ààrẹ ìka gbọ́ ó wá ṣó ààrẹ. Nínú ìwò bíbá yìí ìkan àwọn dókítà tẹ́ pé dókítà gidi wọ́n ní àwọn sì ń yanjú ọ̀pọ̀ lọ́wọ́ ní hospital àwọn ọmọ 9 years ó fún ọmọ 12 years lóyún ọmọ 9 years ó fún ọmọ 12 years lóyún. Can you imagine ní ìwò ń bẹ̀ yẹn náà can you imagine. Lillahi fi khalqihi shu'unun ẹ kó bí ìdọ̀tí kò dọ̀tí ànábì anywhere marriage wa over 1000 years lẹ́yìn aláàbùrú gbogbo yìí ẹ wá fẹ́ máa ta òdo àtòfò àti àánú fáwọn èèyàn ẹ wá ń fi emotion àwọn èèyàn ṣeré ẹ ní ìtumọ̀ àmín barakallahu fikum sheikhana ayakumullah àti ẹ̀wà rẹ̀ tí wà dífẹ́ǹdì àwọn dẹ̀dẹ̀ wọ̀ ẹ̀ assalamu alaikum ẹ pé ètò sáà ẹ ti wà lórí ètò sáà náà ẹ bá wa dá sí sáà. Yes sir. Àmín àtẹ̀yìn náà sà. Láti da ojú súnà bolẹ̀ ṣùgbọ́n lọ́ndẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ àti ojú súnà ò ní bolẹ̀ láíláí. Ọlọ́run nígbà fún wọn pẹ̀lú ògo Ọlọ́run. Ọkọ̀ yìí tọ́nà bá ní kó lẹ́kọ̀ọ́ tó dẹ̀ fi níbi tó yanjú tó dẹ̀ wà lọ́dọ̀ àwọn àfáà tó lẹ́kọ̀ọ́ tó dẹ̀ yanjú wà láìpò ní ba lójijì. Ṣùgbọ́n ohun tó máa bá yẹn ní sẹ́ni pé Wàhídì mò ń retí ẹ̀jọ̀ tó lọ náà. Bàbá tó ní mọ́dúrásà bí wọ́n sì ń pẹ́ka lọ́nà fi fi àgbákò ọmọ gbè ìyẹn báyìí. Ó súnmọ́ o. Ó súnmọ́ àbàjẹ́ ní jẹ́ pé. Eléyìí iṣẹ́ rí eléyìí kan ya tiẹ̀ ní eléyìí ya tiẹ̀ ní ẹ̀rùn pa nàbì wa Nuhu alayhi salam kì í ṣàléébù fún nàbì Nuhu ẹ̀rí pa nàbì Nuhu tara yá kí ni Ọlọ́run ní eléyìí ìṣọmọ ẹ̀ ó kàn gba rẹ̀ kọjá ni. Ẹ wúrú èjì ànábì Nuhu yẹn ṣe wo kíní sìn Sheikh Adamu yẹn jú ẹ̀ àfáà ní Sheikh Adamu bó bá dàrú kọ́. Náà ẹ jọ. Wọ́n báyẹn ló jẹ́ wọ́n ìrìnà tó máa wà sí orí àjẹ́. Ọkùnrin bẹ́ẹ̀ tó ń fún láti ilẹ̀ tó máa tó sí ìdáhùn lè wọ ìwé. Ẹ ọkùnrin àti gbọ́dọ̀ tí mo ti àwọn ọmọ tó ń fi tó pọ̀ ní ilé sọ lé mi yìí. A ti mọ̀ pé ànábì Adam ó 950 years ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ tó máa wọ́n wà nípa fáwọn èdè ẹ̀kẹ́ ló gbé ètò ẹ̀dẹ̀ sọ. Wọ́n tó máa bàjẹ́ ní kẹ́ni fáwọn tó tún wá jọ ọmọ lẹ́yìn nǹkan tó ń mọ̀ ta wọ́n bẹ̀rẹ̀ lọ́sẹ̀ ó lè fẹ́ ìfẹ́ ìta. Ó ń bá ìlànà ìgbẹ́ tó tún wọn láàrin tó bá fi dáadáa gbogbo yín. Nípa ti àwọn pé ọmọ tó bá wà náà ti bímọ àìlọ́mù. Àdẹ́gbọ́n yóò tí wọ́n ń ṣe wọ́n tún fi yẹn tí òun ẹni tó bá wà nínú Nàìjíríà yẹn ẹ má bínú ẹ wo fídíò kan tó jáde nígbà kan báyìí tí wọ́n yẹn fẹ́ lọ dírágì skul tọmọ yẹn wà nígbà tó ń gbé fídíò jáde tọmọ yẹn gan ti mọ bó ṣe ń ṣí agbẹ́ sí gbogbo ẹ̀
ọmọ yẹn gbà yẹn ṣe 14 àbí 13 kan náà pé ni. Can you imagine? Ìyẹn máa ń gbọ́ àwọn ọmọ ìlànà tí mo ju 10 years. Máa wò pé ṣé màmá ni. Ibi táwọn àbí l'Amẹ́ríkà bí èèyàn máa rí ọmọ secondary school tàbí pé ìjìbá wà ní school kéèyàn fi ọmọ tó gbé. Àwọn èèyàn wá máa wo bí ọmọ tí wọ́n máa rí ìmọ̀ bọ́ ti ń lo làákàyè. Wọ́n kàn fi làákàyè síbẹ̀ kò sí rò pé jẹ́ kékeré. Mr. Waidi, à ń retí yín o. Voice yín yẹn break. Kọ́nà máa ní dúró tí yìí. Gbogbo àwọn afá àfihàn kọ́nà bá ní dúró tí wọn. Báwọn àlekún wa mọ̀ sí wọn. Wa alaikum salam dọ́rọ̀ àkàtọ̀. Ayakumullah, barakallahu fikum. Òun náà ti wọ́n retí Mr. Waidi ni wọn. Ẹni tó tiẹ̀ ní 19 years yẹn, mo fẹ́ wo tó fẹ́ sọ. Wallahi go explain tire. Kì í ṣàléébù fún ànábì wa sallallahu alaihi wasallam. Orientalist, wọ́n fẹ́ kẹ́yìn mùsùlùmí dì sí kòtò ni. Ẹnìkan kò ní dì sí àfọ lódo tó náà ponú tẹ́lẹ̀ tí ò lè dánú rò. Làtàkùn ni ìmáà. Ọjọ́ dẹ̀. Di ọdẹ ànípẹ́ pàjú ètò dé o kágbà fẹ́ wò bí a mo lè rí àfáwà ìdí ìpè ni lè ló ní proof lọ́wọ́ 19 years wọ́n ti ọkọ̀ sọ lábẹ́ àṣẹjú márùn-ún náà ó lè ti sá lọ mo ti ń bí àìlérè mo ti jẹ́ pé àìbá mi fix nọ́mbà yẹn tó bá fix fún mi tí mo rí ẹ pé ò ní sá lọ bì kankan ok AI ti suggest kí n ṣe bákan jẹ́ ìwò náà tó bá lọ. 2026 yìí ẹ múra sí i tó ní kálukú bá ní ní kó ná alẹ́ ní balẹ̀ Yorùbá jẹ́sẹ̀ lọ́wọ́ ní fún yín ṣe we just started. Jẹ́ international number náà jẹ́ gbé nọ́mbà ọ̀dà wáyé. Assalamu alaikum. Àbí wáyé ti sá lọ ni wáyé kí sára tó ra gàtò wẹ́rà sá o. Yes sir. Kí lẹ rí sí èjì ìyàwó Aisha yẹn sà? Bí ẹ ṣe sọ̀rọ̀ mi ti jẹ́ pẹ̀lú ẹ̀rí ẹ̀ mú wa fún wa. Àwọn ọmọ ìdẹ̀dẹ̀ ẹ̀wọ̀n àwọn kan máa lu wa. Ṣó tako làákàyè ni àfa àwọn ló kó bá wọn ẹjọ́ máa bá wọ ibi tó bá bá wọ. Wọ́n sọ fún yẹn. Àwọn ìdí kan jáde wá kan wá. Ọlọ́run kí wàá ìdí tiẹ̀ lè jáde o mo retí wàá ìdí o. 19 years ní ìjẹ́ tó gbọ́ yẹn rí ayakunla barakallahu fikum. Àní dákẹ́ náà ni àwọn tó níyàwó ní sùn náà ní fojú kan ní. Barakallahu fikum. 7 years Nigeria girl knows how important condom is for them subhanallah. Ṣẹ̀rí nǹkan ibi táyé ti bàjẹ́ gidi nǹkan wá jókòó síbi kan ìfò tó ṣe fáàrí àpèrè ayé láàfà gbogbo ayé níbi tílẹ̀ mọ́dé yìí kò ń bẹ̀rẹ̀ ilẹ̀ ti mọ́ ilẹ̀ mọ́ gidi àmì bàbá kò ní bàjẹ́ fún gbogbo wa o ẹ̀yin ìyá wa ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ wá sí àwọn àfáàrí àwọn eléyìí fẹ́ balẹ̀ ọlọ́run jẹ́ ni kí lẹ̀ ń gbọ́ látọ̀dọ̀ dẹ̀dẹ̀ wù rẹ̀ bí kò ní yẹn kìíní kan kó mọ takọ àyà Kùránì wàhálà sálàm tó làkàtọ̀ wàhálà mi kò wà háyà kò mọ̀ lọ. Yes sir náà ẹ bá wa dá sí ọlọ́run ló ń tó sá. Ọlọ́run bá mú ní kúrò sísìn. Àmín ya Allah àtẹ̀yìn náà sá. Ọlọ́run jẹ́ lápá ẹ̀ka gbogbo. Àmín ya Allah. Kí lẹ rí sọ sí kinní yẹn so kí ni káwọn èèyàn máa retí lọ́dọ̀ àwọn pípù yìí ó ti hàn sí wa báyìí pé ọlọ́run wí ànábì wí ò kàn wọ́n àáfàá wa wí yẹn náà ṣáà ni àfẹ́ takọ̀ àáfàá wa. Tó ṣe ní pé ẹlúwà yìí ti sá lọ. Ẹ̀yin lẹ ń béèrè ẹ̀rí lọ́wọ́ àwọn ọ̀gá wọn kò fi ẹ̀rí tọ́ wọn. Làákà yẹn wọ́n gbé lékè gbogbo nǹkan tó máa ń ṣe. Wáyé bọ́ wọ́n gbé làákà wọn lékè ẹ̀rí o. Politics ni kíní from day one. Ṣé kí làákàyè àfa wọn àbíbù yẹn ni wọ́n gbé lékè gbogbo ẹ̀rí àti làákàyè gbogbo yẹn tó wà nílẹ̀ Yorùbá. Yàtọ̀ sí pàwọn àfa súnà ẹni tó bá jẹ́ àfa tí òṣèlú súnà gẹ̀ẹ́sì ẹ̀ gbogbo tó bá ti ń sọ tí ò bá ti lo align pẹ̀lú nǹkan táfà yẹn sọ máa ní problem pẹ̀lú wọn. Exactly. Tó bá sọ pé lórí burúkú lànà bì kódà kó máa yin Ọlọ́run kó máa yin àfa àwọn látòkè délẹ̀. Ṣebí ìkan dìfẹ́ǹdì àfa àwọn ní TikTok ó sọ pé àfa àwọn ọmọ kéwúdà ànábì lọ wallahi lẹ́nu ẹ̀ láwọn tí ní burúkú yìí honestly. Ẹyẹ Sàdúnà Kàrà ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Sàdúnà Kàrà náà sọ̀kò tó jọba yẹn ni orí tí ò bá kí n ṣe ṣé wàá dé àmùkọ́ iṣẹ́ tó ṣe ju tàwọn ẹ̀nà ó ju tàwọn ànábì ọlọ́run mọ̀jà aṣọ orí burúkú. Mọ̀kẹ́ ìgbà yẹn kò tí súnú ò tí fẹ̀ tó báyìí tẹ́ pé àwọn tó ń dá tó máa ń pè wọ́n wá gbóyè wá mẹ́rin wọn ti fẹ́ pọ̀ lẹ̀ tó báyìí lóbi ìjẹ́
tó fi rí ibi jẹ lọ. ẹni tó bá ti má dúró ní súnà gan tí nǹkan tó ń rí ṣe kò tábù kò lé kò sírú abúlé tó bá gbé wá nínú ẹ̀sìn kò sírú nǹkan tó bá máa jẹ pé kó fojú hàn pé eléyìí ò takò Islam tó bá ti ń ta fáwọn tó ti ń pẹ́ àfa àwọn tó ń gbé àfa àwọn bẹ̀bẹ̀ rẹ̀ tó dẹ̀ ń gbóríyìn fún làkàyà àfa àwọn òníra burú bẹ̀. ṣé tó bá ti bẹ̀rẹ̀ sí ní tako. ibi tó ti ń cash out tó sì ń nìyẹn ibi tó ti ń cash out tó sì ń mí mọ àwọn táwọn bíbí ìfira wọn pè wallahi làwọn mo tún búra pẹ̀lú orúkọ Ọlọ́run gbogbo yín tí tọ́lá ń ṣe yẹn eré pa lásán ni òun ká mọ̀ pé wọ́n bí òun dáa kó lọ tún ti tọ́bìkì yẹn ní azari ẹ̀rí tó ti change ẹ̀ tàwa sílù bídíà kìíní kan ẹ wá yìnyín ẹ fún 1 million ẹ kú àṣedànù ẹ jáde fún mímọ̀ àwa lọkọ yín sẹ́ẹ̀ ló tún sọ náà. bọ́dá tẹ̀ sọ yìí ìjọ tí Ọlọ́run bá fi ìdáyà sí ọkàn rẹ̀ tó bá ní pé ìmọ̀ tí mo tó bá dé àtúbọ̀tán tó bá ń wo àlìkìyámọ̀ rẹ̀ lọ́kàn fúnra ìbáyìí tó ń fojú inú wò tó ń gbé àyírọ́ ibi tí mo bá dé yìí má yẹ kí n kú sórí kínní tó bá bẹ̀rẹ̀ sí ní sọ òdodo lẹ́nu ẹgẹ́tì ipò tí wọ́n gbé àfa Ádámù àfa ńlá àfa yẹn bàbá yẹn jẹ́ tutù àfa dáadáa tó bá ti wá sọ kọ́kọ́ ẹ wà lẹ́yìn ní báwí àfa yẹn tó máa àfa yẹn gan tó ń ṣe ara rẹ̀ ó ń ṣe Ọlọ́run níwọ̀nba pé kó ń ṣàmà pọ́n àfa yẹn lé tó bá fẹ́ sọ òdodo yẹn pé wọ́n ṣàlẹ̀ gba òdodo yìí kì í ṣàpá àfa yẹn. ẹ jọ̀ọ́ ń bọ̀ àfa wa yìí ti ń pè látẹ̀kùn Assalamu alaikum pé ń já pè wáyìí ni o Assalamu alaikum. وعليكم السلام ورحمة الله وبركاته. نعم حياكم الله يرزاق. جزاكم الله خيرا. آمين وأنتم جزاكم الله خيرا. Ọlọ́run ìpàdákà yín o, ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ dìde láti defend ẹ̀sìn. Ẹ̀yin ni Sheikh oníyàwó mẹ́ta ni Sheikh Kutubi ni gbogbo yín Ọlọ́run mọ iye yín, Ọlọ́run bá wa san yín lẹ́san rí o. Ọlọ́run bá wa san yín lẹ́san rí. Ṣẹ́rí ẹni tó máa ń bí èmi inú púpọ̀ jù. Ìgbà míì gan kìí ṣe ọ̀rọ̀ tí bàbá yẹn sọ tó láti mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ kan kí Tinubu jáde. Ìgbà míì kìí ṣe ọ̀rọ̀ tó ń sọ bí kìí ṣe ẹ̀rìn dìdìrìn tí ó rìn gbà mí. Àtàwọn ní aláwọ̀ àgbárù sọnù yẹn ẹ máa ń ṣe aláwọ̀ àgbárù lórí òjò àdánwò. Àwọn ẹ mọ̀ pé olójú kan náà ló máa ń jọba ń lọ àfọ́jú. Àwọn òpó náà táwọn arìnrìn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó máa ṣàlàyé àgbà yìí lágége búrẹ́dì lámọ̀ tó ń tà lágége. ó ṣe rí gan nìyẹn náà. lágége tó ju búrẹ́dì lọ. so ẹ wà mọ̀ ògbà lórí àná lórí òtò yìí náà. kíní yẹn ní agbára o ó dáa kíni káwọn èèyàn tún máa expect àbí báwo lẹ ṣe rò báwọn èèyàn ṣe lè báwọn pípọ̀ yìí lò torí ó ti hàn pé ẹ̀sìn kan náà fẹ́ ṣe. àgbọ́yé. ẹ má jẹ́ kí n parọ́ fún yín mi ní wà surprised tẹ́ni yìí tó náà bá tún jáde tó sọ wípé bóyá ànábì kan lọ́lọ́run fi Islam rán. mi ní wà sọ ìṣẹ́rí àwẹ̀ tó ń bọ̀ yìí gbogbo yìí tó ti ń ṣe ìpìlẹ̀ ni àwẹ̀ tó ń bọ̀ wọn àgbákọ̀ ọ̀rọ̀ tí ó tún jù lẹ̀. Yóò tẹ ní ṣẹ́rí ayé ti kọjá gbogbo yẹn yóò tẹ ẹ̀tẹ́ gidi àtòrí ẹ̀pà wọn tún sóra táwọn bá fẹ́ tú tẹ́lẹ̀ àtòrí ẹ̀pà tì kó sọ̀sọ́ kú sọ ká ṣàlàyé ẹ̀ that is it ilẹ̀ ti mọ́ kọjá rádaràdà náà alóúnjẹ tájá jù ẹ̀ náà wọ́n ti sọ ní ẹ̀ di kọ́ọ̀tù náà bó ṣe rí nìyẹn bàbá. ẹ wàá rá àwọn tán gbèrè àwọn pòfẹsọ òpònú kan náà ibi program kan tán láwọn ṣe ń gbà kan tí ẹ gbèrè pòfẹsọ bóyá program rọbìtọ náà ni tí ẹ náà ń sọ àṣebà wọn ò ká pòfẹsọ sì lélẹ̀. kí lẹ expect látọ̀dọ̀ wọn. ẹ̀ka wá jókòó lórí àga ẹni tí ò ní ju sánáwí lọ bóyá ló tiẹ̀ ní sánáwí nǹkan yanjú gan tó wáyé kí ìṣẹ̀lẹ̀ kí bàbá rẹ̀ gan ló ti ké gan tó wáyé pé bòmí ló lọ gan bóyá ní ó tiẹ̀ ní sánáwí ọ̀hún gan. Ó ní agbára o. Kò sí. Ṣé ajẹ́ pé sánáwì yẹn gan-an láti yẹn ọmọ àfáwa ni àwọn tó fọwọ́ ra lórí lẹ́yìn tó balẹ̀ jẹ́ bóyá àwọn náà fọwọ́ ra lórí tọkọ̀ gbé sàtífíkẹ́ẹ̀tì fún ẹlẹ́ni ló láàmú yẹ mọ́ gbé lọ. Sánáwì yẹn gan wà questionable. Questionable bàbá fúnra wọn ṣáà lè jókòó tì pé èmi mo fẹ́ kọ èmi mo fẹ́ ṣe ìdáhùn
fún mi mo fẹ́ access ẹ̀ ṣèbí nǹkan táwọn oní eye service tó ń ṣe service fún bàbá rẹ̀ nǹkan tó bá lọ́mọ gbà náà ni kódà wọ́n lè máa sọ pé òní best ní class. wàhálà ẹ̀ náà wọ́n lè máa lóun ní best ní class. ó ṣe fáàrí ńjọ́ kan ó ní ní káwọn tó wá di ibi lárúbáwá kò sẹ́ni tó lè gbé òun nígbà táwọn wà ní kíní wọn lárúbáwá yẹn náà kan ló di mọ́sí ìjọ lọ́sọ̀ọ́dọ̀ yìí wọ́n lọ mọ́jà fún ìbúgbé ra wa lólè. ẹ wò ó. lárúbáwá yẹn ló sọ lásán ṣe rí àwọn àìsàn kan wà tó yẹ pé tó bá wà lára èèyàn ibi ka àwọn àìsàn yẹn mo kà á kún àrùn ọpọlọ àìsàn ọkàn ni ṣé wàá rí gbogbo ẹ̀ ló wá pé sí máa yí lára ṣé rí àkọ́kọ́ náà kéèyàn ya aláìmọ̀kan ṣé ọ̀pẹ aláìmọ̀kan yóò rọ̀pọ̀ lòún wọ́n jù. exactly aláìní ṣe rí yẹn. àìmọ̀kan yẹn ìṣòro ni láyé ọ̀tọ̀ àìmọ̀kan yẹn náà ní òfin àìmọ̀kan yẹn ló bá débi wípé kò fi rína rí gbóhùn ò mọ̀. àìmọ̀kan yẹn ní òjò rína ríra rẹ̀ gbóhùn ò mọ̀. ẹ jọba aláǹdọ̀ tọ́lá ọmọ ìyá tó ń pè. àgbọ̀yé sà. bẹ́ẹ̀ ni ṣe wá rí ìkejì òun ní ìgbéraga lórí òdo ìgbéraga agídí ọkàn kéèyàn má náà lùbáwí kéèyàn má ní kó ṣàrí pé òun ló dáa tó gbòmìnira lọ. fún kọ́nà ṣàánú wa ṣe kẹ́ṣẹ́ wọn. barakallahu fikum. assalamu alaikum àtúntò. wàá ṣe àtọ̀rọ̀ barakallahu fikum. barakallahu fikum. ọlọ́run ní dáwà láàmú ẹ ṣeun. Second to the last call, inshallah. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. Ṣé kò tiẹ̀ sẹ́yìn dẹ̀dẹ̀ wùrẹ̀ rárá ní káàtì ẹ̀rẹ́ tí ó takò àdíìsì yẹn? Ẹni ṣó lẹ́sà. Àwọn dẹ̀dẹ̀ wùrẹ̀ wọ́n lè dé gẹ̀ẹ́sì àbíkọ́ fọ́nbù òṣì. Èyí tó jáde sí dìbẹ́tì bóyá ó rò bá àwọn ọmọ sánáwì táwọn ọmọ ṣe kìíní tí ó kàn mọ́ lọ ṣe ìṣọ́lá àdíìsì kéékèèké kan. Ọlọ́run sọ wá nù. Àmín o. Ọlọ́run tó máa fi wá nù. Ṣé rí contribution tèmi pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ sí Ọlọ́run bá fún mi lọ́wọ́ Ọlọ́run jí kẹ́ pẹ́ fún wa Ọlọ́run bá dá ìdáàmú. Ó láìkẹ́ bẹ́ẹ̀ kí n lọ. Ṣé rí tá a bá ti bọ inú education gan? Ṣé rí tá a bá ti bọ inú education? Kò sí tó ṣe fẹ́ kọ̀ nǹkan. Ó kò tí gbé tíọ́rì. Ẹnìkan bá ti sọ̀rọ̀ pa nǹkan tẹ́lẹ̀ sọ léwu tuntun kankan kò possible. lórí tó sì kó pé tó bá lọ sọ́dọ̀ professor àbò lọ sọ́dọ̀ lecturer ó wá lọ sọ́dọ̀ ló bá sọ pé nínú ìrì tèmi mo máa ń sọ báyìí kan báyìí àbí ẹ̀kọ́ ìdá kan àbí àwọn òfin kan kí ni nǹkan tó bá sọ pé nìsín nínú theory kan báyìí o according to kìnìkan lecturer kò yóò nǹkan tí mo fẹ́ fún ọ dẹ̀ gẹ́gẹ́ tẹ́yìn ṣe ń ṣe gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mú wa lálẹ́ àti àfàwà yẹlímà yìí nígbà táwọn náà ṣe pẹ̀lú àfàtọ́lé táwọn náà ń da gbogbo ẹ̀ táwọn jẹun. nǹkan tá a fẹ́ ni pé àfàwọ̀ ló sọ wípé àdìsí yìí kò lẹ́sẹ̀ rẹ̀ àdìsí yìí dọ̀ yìí nǹkan tá a fẹ́ kọ́ ni. àwọn olóògùn àpàdé kì í ṣe pé kìnnì kan kọ́ nígbà kan kìnnì kan ó wà kò sẹ́ tó lè mú tuntun wá mọ́. ó ti pé fún àdébù Muhammad sọ̀rọ̀ sẹ́lẹ̀ àwọn afá sì ti ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n ti gbìyànjú lórí ẹ̀ tó yẹ pé àtẹ̀láfà àgbẹ̀pẹ́ àfà ṣé ìtàn fẹ́ gbọ́ gan-an ta ló kọ́kọ́ sọ̀rọ̀ yìí ẹ wo àtìgbà tí Imam Muhammad tọ́ka tó ìyẹn ní confidence àwọn onísúnnà pé a ní ò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ kankan ẹnìkan ò tí ì ṣáájú ẹ̀ sọ nínú àwọn àfàgbà ẹ wá wo ọmọ secondary school wá fẹ́ mọ́ fi làákà ìtì ẹ̀ níbo àwọn èèyàn di professor lórí hadith náà hadith. yóò tó dẹ́pẹ́ tí àfà yẹlímà ìfẹ́ lọ ṣe ní azari yẹn. ọmọ yẹn ń ṣiṣẹ́ 1 million wọ́n bí dá kọ́ continue ibi tán tó sí yẹn hadith tá a fa wọn ẹ ṣe sùúrù sà hadith tá a fa wọn sọ pé wọ́n rèébù yẹn tó ń pè lẹ́nu tiẹ̀ yẹn wọ́n bí tọ́lé àdá ohun tuntun sọ́ńtà gbangba yìí tọ́lé àkó tó bẹ́ẹ̀ kó lóun fẹ́ ṣe ni òun fẹ́ ṣe debate lórí hadith yẹn ní azari wọ́n lè kó mẹ́ ni exactly ó ti wá mọ̀ ẹ̀rì bó ti ṣe fídíò bíi mẹ́ta more than 4 ó ti ṣe fídíò báyìí níwò yọ ni àwọn sọ̀rọ̀ lórí fídíà tani ọmọ mọ́ní àjásí àrítẹ́lẹ̀ àbájì ànábì tàwásùlù kìíní kan wọ́n kò bẹ́ẹ̀ ní tẹ́ jẹ́ kù ní ẹ parí ẹ̀ wà ló ṣe bẹ́ẹ̀ mọ́ ìyá aláburú gbogbo ó ti gbà kó ṣiṣẹ́ tó gbà kó ṣiṣẹ́ owó tó gbà náà ṣiṣẹ́ owó tó gbà àdìsí Ibn Tajawni nìyẹn ibẹ̀ la fẹ́ lọ Al-Jawniyya yẹn ibẹ̀ la lọ tó bó ṣe rí nìyẹn barakallahu fikum àbẹ̀tọ́bìkì mi ọ náà ni ó mọ̀ ni ó fẹ́ pẹ́ẹ́lẹ̀ ni ó wá lẹ́nìkan fẹ́ fún visa ó níyà visa jẹun ni èló ló fẹ́ gbé wọn dá sí àrí
àfáà gan ka oṣù ẹ̀yìn aláburú gbogbo yìí ẹ ṣeun jàre barakallahu fikum ní tèmi náà sọ nìyẹn èyí tó nǹkan ṣe nípa ni méjì tó kù ẹ tí ì jẹ ẹyọkan tó ó sì tún kù méjì lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ kọ́kọ́ lọ yanjú ẹ̀ náà tẹ́ bá yanjú ẹ̀ tán káwá mú dìbẹ́tì mi á pè àfa aládìsí lázíàrí àwọn èèyàn máa burú tẹ̀ ṣe ẹ rí i pé àṣírí ìtì ẹ̀ náà tú náà ẹ rí i pé mo bèrè mọ́ jáwò lọ́wọ́ ẹ̀ ó ní mùdír can you imagine táwa ni mùdírù à ń sọ̀rọ̀ àdìsí ó mọ̀ dáa fójú àtìfẹ́ ẹnu àwádálẹ̀ pé kọ́lọ̀ ń jẹ́ ká rí yín pẹ́. àmì àtẹ̀yìn náà sà àmì lórí dáadáa. àwọn ọmọ yín tẹ èrè láti máa dùn àárọ̀ bí. Masha Allah láti máa dùn àárọ̀ bí. àwọn ọmọ yín kúlà wá wà táwọn ọmọ owó ìgbà yẹn ní sọ́ọ̀tù ṣáádà. Barakallahu fikum. Ọlọ́run bá wa dó tì yín gbogbo ẹ̀ náà láti rí i wọ́n ní àjà àwọn àfáà wa ìmọ̀ tó lẹ́rìí nú so ayé ti kọjá kẹ́nìkan máa gbé fáírọ̀sì orí àwọn èèyàn Ọlọ́run bá wa dó tì yín yóò bá kí àbá máa dùn láàárọ̀ bí inú àṣeyọrí wọn náà láti rí sọ̀rọ̀ yìí lọ Allahu ta'ala mọ̀rítàbọ̀ àbúdá sàlámì غفر لي غفار ذنب شيخنا عبد السلام. Last caller, assalamu alaikum. Hayakumullah, agbo yin sa. Naam. Observation of the nearly. Bismillah sir. Kílẹ̀ mọ̀ tí mo dẹ̀ wá pé kí ní ó máa wà lẹ́nu ẹ̀ látà ìtì ìgbàlá máa fi túbà mi. Ṣé rí ìwé ìbẹ̀ ṣe ń bá wọn lò pẹ̀lú ìmọ̀ àti ìsáàlù ìyálà àti àwọn àfáàfáà tó wà. In tó kà wọ́n láyà gan nìyẹn. Ẹ ò kí wọ́n lè sọ pé lòdò ni wá wọ́n tó jẹ fẹ́ sọ́dọ̀ wá jókòó dáadáa. Wọ́n expect géèmù tí Saheed Shittu bá wọn play. Ìyẹn lọ fẹ́ rọ́ọ̀fù lọ fẹ́ gbà. Kọ́ńkà Saheed Shittu yẹn. Ẹ̀mọ̀kọ́ lápẹ́ yẹn kò bímọ bá wọn dùn, wọ́n fi rí kọ́ńkà. Àwọn tí wọ́n kò ti tán káwọn máa tẹ káwọn máa rìn lórí ilẹ̀ káwọn máa tẹ bá lọ káwọn máa sọ tó wọ̀ lọ. Wọ́n mọ̀ pé Saheed Shittu náà máa tọ̀ ọ̀rẹ́ tó máa tẹnu mọ́ ẹ̀kú tó ń bá lọ. Àwọn tó máa wá pẹ̀lú tó máa wá lẹ́yìn òun àdájọ́. Ẹgbẹ̀gbẹ̀rún àwọn èèyàn. Wọ́n yẹn náà ní làákà ìlú máa ń wò bí òun ní ìtumọ̀ nígbà yẹn pé tó bá pẹ́ yín náà ní gbogbo kéwú tẹ́ ẹ̀ka ẹ̀ ṣe máa bá wọn fà bẹ́ẹ̀ ṣe wà. Àti wọ́n tẹ̀ wọn rì nísìn. Àwọn tó ń bá fà lọ́wọ́ tó ń bá wọn fà lọ́wọ́ yẹn sì. Wọ́n ń gbọ́mọ̀ pé òun tó lẹ́bù ìntẹ́ ń bá wọn kò lọ́wọ́ báyìí. Òun náà wọ́n kò ń fi lẹ́bù dẹ̀ mọ́ pé òun gbogbo bó ṣe wà yẹn fún àwọn tí wọ́n máa ń tákù ẹ̀yìn. Òun ṣe láwọn èèyàn tó ń tákù òun nígbà tó ń ṣe. Gbogbo nǹkan tẹ̀ sọ ní kò kọ́ àwọn nǹkan lọ́mọ kò kàn wọ́n. Kò kọ́ ọ̀rọ̀ àwọn ìsàlúnọ́kà kò kàn wọ́n. Táwọn yẹn wọ́n tiẹ̀ ní nǹkan mẹ́wọ́ fà rárá. Àbá ń sọ̀rọ̀ mímọ̀ àwọn èèyàn kan máa kọrin orin kọ́là ṣé rí àwọn kankan wà kéèyàn kọrin kó kọ́ lábá kó sọ gbogbo ẹ̀ ẹ̀yin rẹ̀ pa nìyẹn aláwọn sọ tinú ẹyin mímọ̀ ó làwọn eléyìí ò mọ̀ tó fi ń ṣẹ̀sìn ṣé mọ̀ tó bá ti wà ń bẹ̀ yẹn ó dà pé tó máa ń kọ́ wọn ni pé ẹ̀kàn mọ́ dá ogbó ẹ̀rú ẹ̀yìn àdìsí tí ò bá làákàyè lọ ilà ákàyè tí ẹgan tó ń sọ̀rọ̀ síbí wọn ló ṣe wáyéèkì lẹ́ẹ̀mẹ́ 60 times ó fi ṣe wáyéèkì ilà ákàyè adúgbẹ́ fọlọ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ àwọn èèyàn wa tó ń gbẹ̀tàn jẹ tó ń hìlì àwọn ọkùnrin olódo yìí ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń gbẹ̀tàn jẹ pẹ̀lú àwọn guys yìí which is very very bad. tó ṣẹlẹ̀ ní pé ṣe ní politics tó mú. àfikún barakallahu àyẹ̀mọ̀ ya náà. politics tó mú àwọn tó fi di ń tọ́ dà yẹn òun náà ló ń da àwọn yẹn náà láàmú ẹgẹ́ ti politics ní burúkú ní tẹ́ bá wọ́ọ̀ṣẹ̀ kó tó ní pàwọn oníṣúná dé politics yẹn ti wà láàrin pé mọ̀rìkàzíà àdàbíyà kìtà ló jọ lórí ìta ló gbà wọ́n ti fà yọ rẹ̀ dì. lálọ́kọ́ bẹ̀rẹ̀ lé kí o alága nígbà tẹ́ pé ìyẹn náà fi gba certificate àlùjọ náà exactly. ìwọ tó bá yá àdàbíyà tó bá ti sọ̀rọ̀ tá bá mọ́níkà sọ máa gbá kí tiẹ̀. ó ṣe rí gan nìyẹn. dípò tí ń tàbí o ti ní problem gbogbo nǹkan tó bá máa ń ṣe ó máa wọlé gbogbo nǹkan tó máa ń ṣe lórí burúkú ní Tìjàníyà tó bá dé takò àwọn àfáà yẹn o máa wọlé lọ́dọ̀ tí wọ́n máa pẹ́ sóde tó di náà wà áfà bẹ́ẹ̀ nísìnyí ìwọ tó bá dé wá di pé Ọlọ́run wá ṣàánú wa lọ pé wà lọ nímọ̀ ó wá fẹ́ lo ìwọ̀n wọ́n ò pé àkóso mi fẹ́ lò wọ́n yìí máa ta àwọn ènìyàn bó ṣe rí nìyẹn méjì ni wàá mú. Gbọ́ ni ó ti sọ kalẹ̀ dẹ̀dẹ̀ wúrẹ́ ti sọ kalẹ̀ ó lọ́mọ tó bá ta kò ń kìnnìkan ìbẹ̀rù lásán ṣépè Ọlọ́run bá Ọlọ́run bẹ́ẹ̀. kò dẹ̀ yọ sọ. yá mi rafikun barakallahu fi Sheikh Dawood. ìwọ̀nba ìmọ̀ táwọn tọ́lé adéwọ̀n ń ṣe dìbẹ́tì yìí nìyí ìwọ̀nba ìmọ̀ tó ní ó ti ṣọ́ pé ìfẹ́ ló lòún tẹ̀lé. àwọn tí ò bá dá ìmọ̀ mọ̀ ni epo ẹ̀yìn kìíní ṣẹ́ẹ̀rí tó kàn ní ni pé ẹ̀rí pé tapa dọ́là sẹ́ lágbára tapa dọ́là lágbáwọ̀ ẹ̀dá ju ti tọ́lé àìlọ ìta gbangba la ti sọ yìí bóyá kí tọ́lé ajá organize debate fáwọn
bí dafadola lárúbáwá rẹ ti dáa ju ti Dẹ̀dẹ̀wùrẹ̀ ọ̀gá wọn lọ bẹ́ẹ̀ náà ló dáa ju ti Tọ́líà lọ. Tọ́líà ti òun kàn fẹ́ káàtì kúìsì ni kò mọ̀ yí pé àwọn èèyàn ó dìde sáwọn dìbẹ́tì tá a fún ilé iṣẹ́ gbàlẹ́ nìyí mi ti tì síta ti pẹ́ ìwọ kan tó bá mọ̀ pé mọ́sí àlà kan tá a fáyín fi mọ̀ yanjú rẹ̀ ṣèbí mọ̀tẹ́ ló níyẹn láti rí lẹ́nu kì í ṣe àwọn ọmọ yẹn gangan kọ́ Yorùbá sọ pé ẹja sọ̀kò sórùlé agbóhùn onílé àfáà yín sọ pé rọ́bìṣì ni hadith orí ẹ̀lẹ́ yìí náà dúró sí lẹ́fi òbó nímọ̀ ó yà òun láti rí lẹ́nu kí ló tọ̀ wá fà hadith kò rí nǹkan kan sọ wá lọ ń parọ́ máwọn àfẹ́sìn ọ̀nì lọ wí kan ókè èèyàn gbà hadith wá ní 820 lápèjúwe ó ti wá wọ 90 years kò wá ní irú strength yẹn mọ́ ọlọ́run wà máa nù àmírù nà kíso fil khalqi àpà tí wọ́n ti wá di pé kò ní strength tó fi ń gbà dísì wá ń gbà yẹn mọ́ ṣàfẹ́ wá dé tó gbà wá tó dànù ni à ń bèlè ìrọ̀lẹ́ pa gbogbo àwọn kíní ìlànà àti ìmọ̀ adúpẹ́ fọlọ́run wà yẹ́dìlú mọ́ bí àyíníkà ní ìlú iṣẹ́ àhà wà yẹ súnkà jàmẹ́lá ìdá àárọ̀ ìdá wọn expect ẹ fi wọ́n lẹ̀ ìbáwọn náà rí ìwọ̀n rí láàrin ara wọn. àwọn kan wà mo lè dúpẹ́ fọ́nà pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn kan wà tó bá ti ń takò àfáàgbègbè lọ fún rẹ̀ nígbà pé ẹni yẹn ti ń ṣàṣejù ní súnà ni Ọlọ́run á mú àwọn bílẹ̀ páwọn lè máa táwọn bá ń bá wọn rò pọ̀ táwọn kẹ àwọn ẹni tó ti yí pin tó kúrò tó ti yí pin mánéjì mọ́jà rẹ̀ àìbẹ̀rù ti yí pin ó ti yí pin ó ti àyín pa ni kò gbọ́ nǹkan kan mọ́ tiẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ my brother inferiority complex ni ṣé mo ní tóun ní ló ń hàn fà yẹn ṣerú àwọn professor Alárúwá wà níbì kan Dr. Sharafa wà níbì kan Sheikh Ambiya wà níbì kan Sheikh Burana wà níbì kan àwọn àfáà Dr. Abdulbaki wà níbì kan àwọn èèyàn wá fẹ́ sọ̀rọ̀ so òun náà wá fẹ́ wá tí ó fi rẹ́líbà ló fi ń ṣe gbogbo jákujàku yìí kò sí nǹkan kan tó lè fẹ́ ṣe òun ló tútù sọ yìí kí wọ́n fẹ́ yanjú nǹkan kan nú ẹ̀sìn ní Nàìjíríà nílẹ̀ Yorùbá tí wọn bá fi connection tó àbóṣù ìṣáájú pé ọmọ àfáà ní ẹ̀fọ́ náà ẹ̀rùn náà mọ̀ wallahi kò wọ́ọ̀tì ẹ̀ tó lè jókòó bẹ̀ kí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn torí pé kò sí mọ̀ yẹn lẹ̀ another challenge tó rè ìwọ tó bá tún wá mọ̀ wípé sẹ́ẹ̀ àwọn mọ́sálà míì tó wà tá a fa yín ti ná ìmọ̀ ẹ jẹ́ àtọ̀ wò èébú kọ́ ìdàkọ́ defamation kọ́ ẹ jẹ́ ìyà yẹn lọ́tọ̀ àmì ẹ̀kọ́ mọ̀ yẹn jáde so bó ṣe jẹ́ ni ẹ tètè bá random sa àyàkùnmọ̀lá. nàmọ́ kọ̀ọ̀kan wà níwọ̀n táwọn náà tó náà tún gbọ́ yé òun náà mọ̀ pé òun jámọ̀ nǹkan o bẹ̀ tó mọ̀ pé àwọn nǹkan wà tó ń pọ̀ kódà bí wọn kì í ṣe mọ̀nìkàzíyà àti mọ̀nìkàzíyà mọ̀ pé ó ti gbọ́ yé pé àwọn ẹni yìí o المكلم ويهديك صراطا إذا ضللت ما شاء الله وكنز لا تخاف عليه لصان خفيف اللحم توجد حيث كنت بارك الله exactly ẹ wá sọ ẹnìkan bàbá ẹ bá mention ẹnìkan tó péré ẹ lọ́mọ Dẹ̀dẹ̀wùrẹ̀ yìí tó rọrọ ẹ̀sìn yanjú rí tí o mọ bẹ̀sìn jẹ́ ṣé bàbá alájà ni níjọ́ tí bàbá alájà tí ẹ ti bàjẹ́ mọ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tó tún wá lọ jọyìn àwọn Dẹ̀dẹ̀wùrẹ̀ tí ẹ bàjẹ́ mọ́lẹ̀ sí kí n jágbọ́n ní tírìtì èyí kan abúra ẹ̀pẹ́ báyìí tí yẹn náà sọ pé àwọn sàábí fẹ́ pa nẹ́bì subhanallahi alazim ila mata limithli hadha yadhubu alqalbu min kamadi náà. ìjọ tí jágbọ́n bá ní kó fẹ́ máa ṣe ọlọ́run wọnú ọkàn rẹ̀ lẹ́yìn báyìí tó lọ́ fẹ́ máa ìwọ̀nba tó ń wọ̀ nímọ̀ yẹn tó fẹ́ máa lọ sọ́nà tó tọ́ wàhálà gbogbo àbúrò tí jápọ̀ lè ti sọ láti jọ àwọn mẹ́tàlá máa fà jáde lẹ́yìn. àwọn náà ni àyè táwọn wà fún nìyẹn wọ́n tún yẹn láṣìírí ni nǹkan tó ní ṣe láti jọ tí wọ́n ti dábúrú yẹn ó máa dábúrú. barakallahu fikum naam barakallahu fikum afa wa dùfẹ́ ẹ̀fẹ́ náà wà sọ́dọ̀ Abu Ishaq al-Andalusi ó dáa afa ní fakutu ruhi arwahu limani. وليس بأن طعمت ولا شربت فواظبه فخذ بالجد فيه وإن أعطاكه الله انتفعت ولا تمن أي Dẹ̀dẹ̀wùrẹ̀ afa wa ìlú rámi létí orin ni ولا تمن سؤال الله عنه kéwùtẹ́ké لا تمن سؤال الله عنه ẹ̀yin ọmọ Dẹ̀dẹ̀wùrẹ̀ بتوبيخ علمت فهل عملت الله بتوبيخ علمت فهل عملت السلام عليكم ورحمة الله وبركاته أما بعد لي وجمعنا بإذن الله